fún eléyìí tí mo fún ilé ní kò lè yọwó ìyẹn tí ìyẹn bọ́ sẹ́gbẹ̀ kan ẹ̀yin wèrè kan tẹ́ máa ń send message sí yàn nínú inbox tẹ́ ẹ̀ bá mọ time tẹ́ máa send message sí mi máa gbé ń ṣépè you don't come to my inbox ó wá sórí inbox mi láàárọ̀ kùtùkùtù ó wá níwọ̀n fans mi ọmọ ẹ oníkìní kan ń ṣọmọ ẹ ọmọ ẹ ò lọ sùn kìní kan ó ò rí sàmà local government kó lọ bá ń bẹ̀ ṣọ́n sọ wípé mo gbà kò tí ì bò ṣọ́n sọ wípé mo ń ṣe báyìí mo ń ṣe empowerment bí àbí mo ń ṣe mo dá charity ilẹ̀ ó mo gbà tó máa bèrè lọ́wọ́ yàn ẹ̀yin ẹlòmíì ibi tó rí ẹlòmíì pé dàrú orí ẹlòmíì ti dá lúnu yín ẹ máa send message sí wọn láàárọ̀ kùtùkùtù ó máa send message ó jẹ́ àárọ̀ Monday orí ẹ ti dá lu mo dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ mo tiẹ̀ send message láàárọ̀ Monday máa block ẹ ní ẹ máa fẹ́ bèrè owó lọ́wọ́ yàn ẹ máa send message very early in the morning even if it's not Monday ó yẹ kó jẹ́ kí ẹni tó fẹ́ tọrọ nǹkan ní ó ní ìdá tí máa wọnú inbox èèyàn kó kàn á máa tọrọ ẹ wò mí dáadáa iṣẹ́ tèmi mò ń ṣe owó mi mò ń ná you understand owó mi níwọ̀n bá nǹkan tí bá tà ń bí owó mi ni mò ń ná ní tí àwọn fans mi bá fún mi ní tó bá mi ra ọjà tí àwọn fans mi bá dẹ̀ dáwọ́ èlé fún mi àbí tí ọkọ mi bá ní Àṣàbí gbà kó fi kó wọn jẹ so ogún mi mo tí náà ogún mi mo ti ń jẹ ẹ má wá sórí kiri mi ẹni tí inú ọkàn mi bá dùn sí tí ayé ẹ bá yọ mo lè ṣe fún yàn èmi ò ń gbóore tèmi wá sórí social media ó wá jẹ́ fans mi yẹn ó wá ṣe wá sọ pé I'm your fans ó bá jẹ́ fans mi yẹn kí ló wá fún ẹ ṣé mo ibi mo kọ kíní sí mi báyìí pé ẹni tó wá fẹ́ follow mi tẹ́ bá wo Facebook mi àwọn friends mi bẹ̀rẹ̀ láti 65 years old mo kọ síbẹ̀ ní Facebook 65 years old mi ò which means mi ò pé ẹ̀yin tẹ̀ ṣe rán mo lọ school mi ò pé ẹ̀yin tẹ̀ ṣe tẹ́ ní bùkátà ẹ má wá bí o ẹni tí ọkàn mi bá ṣe fún ni máa ṣe fún nobody can tọ́ máa ṣe nǹkan fún yín tẹ́ máa sọ di priority yẹn don't come to my inbox ẹni tọ́rọ̀ yín ò bá yé lẹ́wọ̀n máa ṣe bí ìgbà tó jẹ́ pé kì í ṣe wà òkè ẹ̀yin àforemú ní ṣe sùn ní ṣe àwọn 65 years wo tó o bá mọ ìgbà tí Facebook ti gbé mi sí 107 followers tó bá jẹ́ pé bí Facebook báwọn èèyàn ṣe ń wò mí tó ni ó yẹ kí n ti ní more than 2 million kò dùn mí Facebook àtúkọ̀ tì mí kò dùn because I'm not here because of pé káwọn èèyàn lè follow mi yẹ káwọn èèyàn lè irọ́ o I'm here to do my things àwọn tó dẹ̀ máa follow mi tó máa like me will like me not for everybody you understand àwọn kan ti hate mi lẹ́nu ìgbà tí mo ti ń support Ìwàlóye ní Ọ̀ṣun àná mi ní Ìwàlóye ní Ọ̀ṣun mo fi Ọlọ́run búra kò sí ẹni tá lè gbé sẹ́gbẹ̀ẹ́ Ìwàlóye tí máa wá fi family mi lẹ̀ máa máa sọ pé mo ń ṣiṣẹ́ party kọ̀ party ni ṣe wà òkè ẹ̀yin kan ti yàn blọ ẹ má follow mi ẹ má tẹ̀lé mi ẹ hate mi pé òkú bá yín pín mi ìgbà yín jẹ́ ń bẹ̀ tẹ̀lẹ̀ so nígbà tá ẹ follow mi kẹ́ ẹ bá ti mi dànù kẹ́ má kì mí mọ́ abẹ́ ń ṣí ẹ má wá bí o àwọn kan ní ìyá yẹn àwọn tí ètì ẹ̀ she's not a kìnnì kan good party woman I'm not a party woman ẹ kó ṣí sọ ẹ lọ máa lọ dájẹ́ kẹ́ máa lọ kẹ́ lọ ẹni bá dájẹ́ á dákú ẹ lọ dákú dànù torí wọn máa ń rọ yín lé pé ní gbogbo yín gbà káàkiri regardless ẹ bọ́ ṣe lè perforate yín táwọn èèyàn àwọn alátẹnujẹ ló máa ṣe yà tá a máa kọ àwọn ẹ bá wọn tó bá ń wá appointment àbí tán wá nǹkan tó fẹ́ jẹ èmi Àṣàbí tí mo wà ní ṣọ́ọ̀bù mi ọmọ ẹ tí mo ti pa lé ní ikú pa ẹ́ ẹ sọ fún mi pé kí wá meeting jọ Monday bẹ́ẹ̀ sọ fún mi gan mi ìlè wá ń jọ Monday kì í ṣèpè máa fi ṣọ́ọ̀bù mi lẹ́yìn jọ Monday ẹ lọ bèrè gbogbo wọn tó mọ̀ àwọn family mi á sọ fún mi pé business Monday business I don't joke with my Monday tí mo ti mọ owó ti máa rí àwọn aṣẹ́ wa ṣe tán àwa máa lọ́lé èèyàn kan lọ jókòó sí kọ́nà a máa sáré kiri ẹni yẹn gan kò tún ní fún yín lówó máa fó mi repo máa tún náwó èmi ni máa tún náwó fáwọn èèyàn lọ́hùn orí yín burú ẹ má pè mí ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ mi ò jèrè yín tẹ́lẹ̀ obìnrin yẹn ikú pa ẹ́ láyé ẹ ń ṣeré ẹ pè mí sí kan rí ìwọ tó ń pè mí lórí private line tí n bá fún ẹ lépè bó ń ṣe ìyẹn o tó ń pè mí yẹn mo mẹ́ni tó ń pè mí yẹn o á lọ privatize ó fẹ́ tọrọ owó ni o mo tẹ̀ mọ́ yẹn dáadáa tí n bá gbé bá privatize ìyẹn parọ́ ju ẹ̀yin èèyàn mi ní wáyé tí o jàre ṣé ẹ ti rí tọ́pìkì tí mo kọ ẹ̀ Agbala Gabriel ẹ̀yin èèyàn ẹ bá mi ṣe àṣọ yìí mi ò gbọ́dọ̀ má sọ̀rọ̀ lórí tọ́pìkì yẹn mi ò gbọ́dọ̀ mo kọ́ lánàá mo ní bèlúbèlú mo gé bèlúbèlú mi ò gé bèlúbèlú ẹ̀yin ò mọ̀ tó wọn pé mi ò lè sọ̀rọ̀ mo ṣẹ̀ṣẹ̀ gé bèlúbèlú I cannot shout nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn
nǹkan kò ṣe mí àǹtí mi gan pè mí láti Amẹ́ríkà lára mo ní nǹkan kò ṣe mí mo wà okay ṣé nítorí mo kọ́ síbẹ̀ pé mo gé bèlúbèlú ní ìgé bèlúbèlú mo sọ fún yín pé lórí ọ̀rọ̀ Agbala Gabriel mo mọ̀ọ́mọ̀ gbé ní kiri síwájú mi aṣọ ìmúṣẹ jálè ní 50,000 ní aṣọ gbogbo ẹ̀yin tẹ́ ti dá sọ́dọ̀ Agbala Gabriel yẹn ẹ̀yin tẹ́ ti sọ tí Ọlọ́run á túbọ̀ bàbá mi wà pẹ̀lú yín Ọlọ́run bá mi dúró tì Akeem tó dáwó tó lórí platform náà ti dáwó fún Akeem fún Agbala Gabriel o ṣe you have done well ọkọ àwọn single mother ẹ̀yẹ lómi tẹ́ tún dáwó you have done well because àánú àwọn ẹni yẹn Ọlọ́run fi sójú yín ní Ọlọ́run fi sójú yín this time Ọlọ́run á máa túbọ̀ máa ràn yín lọ́wọ́ ṣe rí ọ̀rọ̀ tèmi ó máa yàtọ̀ lórí gbogbo ọ̀tá ìsẹ̀ ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ sí gbogbo yín you understand àwọn aṣọ yìí mo ṣe ìgbálẹ̀ ní 50,000 ní ọ̀pá márùn yes Agbala Gabriel ó disappoint a lot of people including me náà ní party kan ó disappoint mi ní party kan náà party kan ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe charity tó jẹ́ most of ẹ̀yin tẹ́ ń ṣe charity jójó olè níyín ẹlòmíì kò níṣẹ́ á kàn post sórí social media àwọn afẹ́fẹ́ nìkan lówó àwọn afẹ́ ṣe kíní kan lówó ẹ̀yin fẹ́ ṣe igbá kan lówó afẹ́fẹ́ nìkan lówó tẹ́ bá wá gba owó yẹn ẹ fi oògùn gbá rí pé gbogbo owó tẹ́ ń gbà yẹn ó lẹ̀ fún àwọn èèyàn ẹ wá fi oògùn gbá orí yín torí mi ò ní kẹ́ ṣe pé kẹ́ fi Jésù àbí kẹ́nu ẹ sọ ẹni tó bá jẹ́ tòótọ́ gbogbo owó tẹ́ ń gbà lẹ́ máa fi jíṣẹ́ fún àwọn tó ń kówó yẹn fún yẹn ẹ wá ṣépè ń bí báyìí kẹ́ni kí mọ́tò lọ yín wẹ́wẹ́. sí charity ẹ̀yin tẹ́ ẹ máa bọ́ sẹ́yìn afẹ́bá yín gbowó tẹ́ máa ń kọ ẹni tẹ́bí bá ń pa àwọn ẹ̀yìn kan fún wa lówó kíní kan yẹn ó lè ní most of you torí náà ọ̀rọ̀ pásọ Agbala Gabriel yẹn kò sí lẹ́nu most of you ẹ kó ṣì dànù bíbá bí mo ṣe wà yìí ní ilé báyọ̀ gbowó àìmọ̀ èèyàn tó máa ń sọ ní bọ́ọ̀sì mi kíní kan ń ṣe àwọn tó ń ṣe ẹ lọ bá wọn àwọn kan iṣẹ́ wọn nìyẹn òótọ́ charity nínú kíní wọn nínú àwọn ṣé victims ní káfà báyìí máa pè àwọn tó máa sọ pé wọ́n fẹ́ tọ́jú èèyàn nínú àwọn tẹ́ ẹ̀ rí yẹn wọ́n ti máa ń ní àwọn míì tó máa náà kéṣìṣì kan lẹ̀ tí wọ́n ṣe ń wá owó tó máa fẹ́ fi finance ẹ̀ pọ̀ wọn ò tí ì rí owó tó máa fi finance ẹ̀ so tó bá ti wá rí èèyàn aṣọ 50,000 tó bá rí kan wọ́n máa ń fi kan rọ̀ kan ni. Number one Agbala Gabriel he started well then ṣé kò yẹ he started well torí pé bó ṣe started well yẹn lèmi náà ṣe wò pé ok èmi náà ti ṣe síbẹ̀ rí kò tẹ́ ẹ ṣòwò nìkan mo tún káwọn aṣọ lọ kókó fáwọn èèyàn nígbà yẹn tí ó dẹ̀ káwọn aṣọ yẹn jáde tó fún àwọn èèyàn tari nígbà yẹn ó ń ṣe dáadáa but ta ni ká wá dá lẹ́bi ẹ̀yin èèyàn wa iná la máa dá lẹ́bi yes a máa dá yín lẹ́bi because táwọn èèyàn bá ti ń ṣe nǹkan rate a fi máa ń gbé wọn ó yàtọ̀ sí bí àwọn nǹkan tí wọ́n ń ṣe tá a bá ti wọn yín mú èèyàn kan báyìí àwọn tó kù yẹn ní jẹ́ kí wọ́n rí iṣẹ́ ọwọ́ wọn tọ́ àwọn tó kù yẹn tọ́ àbálẹ̀ ti rí iṣẹ́ ọwọ́ wọn ẹni tó kù náà máa wá downfall ibi tẹ́ni yẹn bá ti ṣe mistake kékeré kan wọ́n máa sáré. Agbala Gabriel tọmọbìnrin tó sick yẹn tí gbogbo eléyìí fi fọ́ kò kí ṣe number one Agbala Gabriel ní church lóòótọ́ but ó ní charity you understand Agbala Gabriel ó ní charity ó dẹ̀ ní àwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ lọ́rùn òun nìkan ó fi platform ẹ̀ ló lò náà ó fi platform ẹ̀ ó fi tọrọ owó fún ẹ̀yin kan bí mo ṣe wà yìí lórí platform mi àwọn tó love mi ló rajà jù lọ́wọ́ mi 90% of my customers are the people that love me àwọn 10% tó kù ó mo ṣe máa ń sọ if you are a speaker or you are on this kini kan ń ta ọjà tó o bá ti lè ta ọjà on your own your fans will love you bí mo ṣe wà bíbá tí n bá sọ pé mo ní ìdí owó fáwọn èèyàn kí n máa sọ ìjọ mo ní ìfẹ́ táwọn èèyàn ní sí mi náà máa fi fún mi lówó ìfẹ́ táwọn èèyàn ní sí mi náà máa fi fún mi lọ́jà ìfẹ́ làwọn èèyàn fi ṣe nǹkan fún yàn orí platform kálukú ló ní platform ẹ̀ máa yẹn lórí platform ẹ̀ ó ti ń ṣiṣẹ́ ó ti ń ṣe dáadáa làwọn àkọ́kọ́ ṣe sọ pé Agbala Gabriel àwọn èèyàn ṣe ń pè àwọn kan dẹ̀ believe lórí ẹ̀
ni wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. You understand? Ni wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn. Ṣé rí, mo ti gbé àwọn cases kan tẹ́ pé èmi máa sọ tèmi, tí n bá sọ tán ẹ̀yin kọ̀ọ̀kan ẹ lè máa bú ẹ kú mọ̀ pé ẹ má gbàgbé fracas family mo ti wá o wàláì tó bá lẹ́ni tó wá láti fracas family tó jẹ́ pé family ẹnìkan ló gba skilicious tí wọ́n gbà bọ̀dá àdìsá ẹ rà ọmọ mi ni ẹ rí wọ́n ṣe gbá mi kò sí tẹ́ ẹ lè fi bú èmi bíbá ẹ mọ́ tó lè jẹ́ nǹkan sí wàhálà ẹ lè kò sí ebú lọ kò sí bábá wùn yẹn lè gbá ọmọ mi ẹ bá gbá ọmọ mi kẹ gbọ́kọ mi kẹ gbé sẹ́gbẹ̀ ẹ tẹ̀ lè bá mi sọ ìgbà kan sọ di mètí ẹ sọ di mèbólà ní tó bá wùn ní kẹ sọdà Jésù mọ bó ṣe ń ṣe tẹ torí pé olóòótọ́ èèyàn ni òṣìkàlú. ṣé nǹkan tí olóòótọ́ èèyàn òun ló ṣìkà ìlú and ẹ jẹ́ sọ kíní kan fún yín mo rí àwọn obìnrin tí wọ́n yọjú tán ní Agbala Gabriel gbà wọ́n lọ sóòtẹ́ orí yìí ti bàjẹ́ ṣófò kù fa inú ilé yín no èèyàn tó ní kẹ́ wá pàdé òun kò ní kẹ́ pàdé òun ní chọ́ọ̀chì òun obìnrin àtọkùnrin kò sọ wípé ẹ pàdé mi ní church ẹ pàdé mi lótẹ́ẹ̀ ńgbà tó débẹ̀ wọ́n wá fún ẹ ní kọ́kọ́rọ́ ìwọ náà wá wọlé orí ẹ ti ń lọ. We are not fool here. Mo ti sọ severally bí báyìí pé pastor wọ́n máa ń jàwó ẹgbẹ́ ìmáàmù wọ́n ń jàwó ẹgbẹ́ ìwọ tó bá ti wà tó bá ti rìnrìn ìrìn bàràndà wọ́n máa ṣe é nírìn bàràndà ó wá faṣọ bojú ó lo máàsì ẹ gbójú ẹ lẹ ẹni tó fẹ́ wá dúró aṣẹ́wó tó ti mọ̀ pé aṣẹ́wó lòun nídò pásítọ̀ oníṣìnà tó fẹ́ wá lọ dúró aṣẹ́wó ó expect kó lajú síta wá báyìí wọ́n bí léèrè pé kí ló wá ṣe ń bẹ̀ kí ni ìwọ náà wọnú yàrá tó lọ tó tán fún ẹ ládírẹ́sì ó wá wọ mọ́tò torí pé wọ́n lówó nídìí owó ìjọ yẹn náà kí n má parọ́ ó bá mi sùn consent ẹni you understand nǹkan tí mo sọ consent is mutual ìwọ náà fẹ́ déètì pastor ó fẹ́ déètì ọba yín powó yẹ̀wọ́ náà onídọ̀tí ni most of you now can you come on social media and tell us ìwọ náà wá fẹ́ sọ tiẹ̀ gbogbo yín wá ń sọ tiyín tí ì pọ̀ tó gbogbo ẹ̀yin ìyàwó lé gbogbo ẹ̀yin sisi ẹ̀yin rádaràda tó yẹ pé you believe lórí pé ìṣìná yẹn ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ọmọ Ekere is a very young guy ó ti ń ṣe charity owó ti pọ̀ àwọn èèyàn ti ń pè é wọ́n ti ń send owó sí ṣebẹ́ yẹn èèyàn náà tẹ̀ sọ̀rọ̀ yìí rè ṣebẹ́ mi náà láti ń sọ̀rọ̀ ajá ń gbọ́ nǹkan tó gbóyin sọ jáde lẹ́nu gbogbo ẹ̀yin tán ti ṣoore fún you come on social media ẹ wá ń rọ̀bù ẹnu yín sìn oníkàlùkù one by one ni máa mú máa mú wá fún ilé ẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin àfibi ṣó fún ní flóore ṣe ṣe rí pé ó bá yàn kan sùn ó bá wọn kan sùn àwọn kan ti dé wọ́n bá wọn kan sùn ẹ lọ dákẹ́ yín jẹ́ ẹ lọ wá bí jókòó sí what do you want to tell us here kí lẹ fẹ́ sọ fún wa kò tún tẹ̀lé sunday báyìí tó máa jẹ́ tuntun síbẹ̀ báyìí but because ìka ló máa rojọ́ ìka kan ló máa da èyí tẹ̀ ṣe sọ yìí ẹni tí pásítọ̀ yẹn máa tún lò ní jìbìtì òbò wọ́n ṣì wà ó tún ṣì máa ní kinní àwọn tó máa lù jìbìtì òbò tún ṣì wà ó máa tún bá wọn sùn lọ ó tún ṣì máa bá wọn sùn lọ ẹ ó fẹ́ ọmọ kan lóyún kò gbóyún ó lè máa that one yẹn is not a new thing ìwọ obìnrin tó bá ti rìnrìn àrè obìnrin ní kẹjá ká bára wa sọ̀rọ̀ ṣófokùn pa wọn lọ́rùn ni ṣe báwọn náà lọ bá lọ sí hòtẹ́ẹ̀lì ẹ jẹ́ fún instance kan ní ìgbà tí gómìnà Ògùn state yẹn tó débẹ̀ tó bá ti débi tó bá ti kọ nọ́nsẹ̀nsì bíbá ìmọ̀ blọọkù ẹ̀ àbó ìṣeré talẹ̀ ń bá wí àwọn talẹ̀ gbẹ́ yín bíbá èmi ló bá pé ṣáájú ọ̀mù ń dá ìhòòdè lọ́dá tiẹ̀ lọ́sọ̀rí péjì ẹ kó lọ́ máa sọ tiẹ̀ ń bẹ̀ ẹ̀yà wèrè ni ẹ̀yin pé man of God òun jẹ́ Jésù ó jẹ́ Jésù tí ò lè dóyàwó níyàwó ṣé òun jẹ́ Jésù tí ò lè báyàwó níyàwó sùn òun jẹ́ Jésù tí ò lè ṣe ṣìnà kí lọ́jọ́ orí yẹn àwọn ẹgbẹ́ kí náà ṣe àwọn ẹgbẹ́ náà ṣe yàwúyàwú rẹpẹtẹ ṣebí torí pé òun ti ẹ̀wọ̀ Jésù ni ó mú wọ ọ̀nà Kristi ni tó fi Jésù gbogbo ẹni tó bá ti wà lórí social media tó bá ti pè é pé ká wá gbàdúrà náà ibẹ̀ náà ní kẹ́ lọ kú sí ìyí tẹ́ ẹ bá sọ àwọn máa bá yín sọ ìyí tó bá right àmà sọ fún yín pé is right and is wrong ẹ má bàbá àròjọ ipò èèyàn kan pè mí ó mú mi lọ sóòtẹ́ ó mú yín dóòtẹ́ẹ̀lì ṣó ó fi okùnfà yín láti ibi tí ẹ ti ń bọ̀ ni oníwọ̀wọ̀ mọ́tò tó fi dé Ìbàdàn òwò mọ́tò kìíní ọmọ mọ́tò kejì ó dẹ̀ dé Ìbàdàn ó ṣẹ̀ wá tí wọ́n gbọ́kadà ó ṣẹ̀ wá lóòtẹ́ẹ̀
kò èyàn ojúwe ṣọ́ọ̀ṣì fún ẹ bí pásítọ̀ ló pè kò ṣẹ́júwe ṣọ́ọ̀ṣì ẹ̀ fún ẹ kí ni pásítọ̀ àtọmọ ọjọ́ ń lọ ṣe lóòótẹ́ pásítọ̀ ọmọ ọjọ́ àtobìnrin kí náà lọ ṣe lóòótẹ́ ẹni tẹ́ ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́ bó bá kọ́ ní wọn máa wà bí kan òtẹ́ ìkíní kan náà máa wà òtẹ́ ẹ mọ̀ pé pásítọ̀ yẹn ó ní ohun tó ṣe ẹ̀yin náà dẹ̀ ti fetí gbowó ó máa dóyin dòkúdò kẹ́ kó ṣì yín dànù sàn ní ìfẹ́ gbọ́ pé àwọn kan ń bá wọn kan sùn kò ṣe ní báyọ̀ sùn àwọn tó tiẹ̀ jẹ́ pé tán lórúkọ gan tó já ìmọ̀ye àwọn tó lórúkọ wọn àárín wọn lórí social media tán máa ní pásítọ̀ kan ló gbẹ́ nìkan pásítọ̀ kan kí ni tiẹ̀ fi fẹ́ yàtọ̀ ṣóun jẹ́ Jésù ṣó jẹ́ Jésù ẹ bá ti rìnrìn àrè ó máa dóyin dòkúdò ìyẹn ò kàn wá ń bí ẹ ti fòbò ṣe promo nìyẹn ẹ ti lọ fòbò ṣe promo ni kò fún anybody ẹni tó wá máa ràn ẹ́ lọ́wọ́ kò ní ní pé kó wá sọ́bà ló tẹ̀ ẹ ti fòbò ṣe yin rere ní kò kàn wá ń bí ara yin rere náà ni ẹ kéde yin rere débẹ̀ ni ẹ̀yin já ìjà tì wọ́n wá àánú débẹ̀ nígbà tó wá lọ because ìwọ ti súnkò kiri pásọ̀ wa ni kò wá pàdé òun lò àìmọye yín bẹ̀ ó fòbò ṣe yin rere ní kò kàn wá ń bí ara yin rere ni somebody praise the Lord ẹ kí hallelujah náà tẹ́ ẹ bá ti ká hallelujah mi ní sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ká hallelujah ká ẹ láìkì ká ẹ dẹ̀ ṣíà ẹ ká hallelujah fún Jésù Olúwa wa ẹ dẹ̀ láìkì ká ẹ ṣíà irú ẹjọ́ burúkú ò lẹ̀ ń dá yẹn tá a bá da láyé tá a bá mọ̀ dá máa da lọ́run ṣé rí gbogbo ẹnìkan tún wá ó kà wọ́n kan yẹn o dájọ́ òfófó lẹ̀ ń ṣe ẹ fẹ́ máa ó tún ti mú kan wá wọ́n tún ti mú kan wá irọ́ kò sí kankan òfófó ká gbọ́ gbogbo ẹ̀ adẹ̀ ti gbọ́ yìí tá adẹ̀ ti gbọ́ yẹn a máa dá ni tí mi ìbá tún dé àtúndà obìnrin kú ònú ilé ẹ̀ ó lọ pàdé pásítọ̀ ní lọ́tẹ̀ẹ̀lì ó bọ́ná wọ́tá ó lọ ṣe promo ní ara yin rere ní ó fòbò ṣe yin rere nìyẹn tó o bá dọ̀run ìwọ gan orúkọ ẹ ti wà ní àwọn tó fòbò ṣe yin rere ó fòbò ṣe yin rere fún pásítọ̀ nìyẹn ò kàn wá ń bí rádaràdà nonsense kí lẹ fẹ́ máa sọ fáwọn bíbá ẹ má máa sanwó ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún wa mọ́. mo lẹ́yìn kan náà ẹni ẹ yẹ ká ẹ lọ Jerusalem ó lù yín jìbìtì ó yẹ ká ẹ lọ Jerusalem ọjọ́ mọ Jerusalem lòun ṣùgbọ́n kò yín lọ Jerusalem ni ẹ jẹ́ ń sọ bí kíní yẹn ṣe ń wọ́ọ̀kì fún yín wọ́n àwọn agent kan náà máa pè yín wọ́n á ní ẹ bá àwọn polówó ọ̀dọ́ lọ sí Jerusalem àbí ká ẹjọ́ lọ sí hajj tẹ́ bá lọ sí hajj wọ́n á pe ẹni tó lórúkọ yẹn see to Christ I serve àwọn èèyàn ti invite me for such I was in China even ní China tí mo lọ lọ́ọ̀kì tó báyìí àwọn family kọ̀ọ̀kan àtìyàwó wọ́n fẹ́ kú sí mi lọ́rùn tán ní kí n wá bá wọn ṣe advert pé mo lọ sí Jerusalem àwọn fans mi máa tẹ̀lé mi you understand and I always tell somebody I tell all of you here èmi ò lọ Jerusalem tí n bá fẹ́ lọ sí Jerusalem ó dìgbà tí n bá pé 60 you understand ó dìgbà tí n bá pé 60 nígbà tí n bá ti mu spinal fún mọ́ tí mi ò mú red wine mọ́ nígbà yẹn tí n bá dé bí máa ṣe Bible fún yín máa fi ẹsẹ̀ ìwé bíbélì ká mọ́lẹ̀ máa ka èmi náà súnmọ́ Ọlọ́run rẹ́gírẹ́gí kò ṣe rúùsì tẹ́ pé téèyàn bá bú mi máa fún ẹ lépè wọ́n pè mí Jerusalem mo ní mi ò lọ àwọn tó advertise Jerusalem fún máa yẹn wọ́n advertise ẹ̀ ṣé òun ló ń ṣe visa ni wọ́n máa ń ní agent ẹ̀yin tèmi tẹ́ jẹ́ fans mi pàtàkì yẹn ẹ sọ fún mi ẹni kí n fún yín ní link kan I will give you that link you will see Jerusalem from your home kò sí ibi tí wọ́n ti ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu ní Jerusalem yẹn tí mi ò ní ibi tí Jésù top everything ó wà ní ọwọ́ mi Ọlọ́run kò sí gbogbo nǹkan tó ń ṣe Jerusalem mi ò rí ibi kò sí nǹkan tẹ́ ẹ lọ wọ Jerusalem tẹ́mi ò ń wò orí fóònù mo ti wọ everyday in fact wọ́n máa update máa rí ẹ má lọ Jerusalem ní ìsìn wọ́n yìnbọn o bó bá lọ jẹ́ kán lọ fi wọ́n bá lọ fi kíní tó ń ju yẹn bó bá lọ jẹ́ kó lọ ọba ẹ̀ lórí ẹ má lọ ẹ má lọ ní ìsìn ogún wà káàkiri ẹ má lọ sọ pé iṣẹ́ Olúwa lẹ lọ ṣe dáràn kò sẹ́ni ràn yín iṣẹ́ o torí ẹ̀yin pẹ̀lú ní gbọ́rọ̀ àwọn agent lọ́dẹ̀ máa jẹun wọ́n máa sọ wípé kò sí nǹkan kan ọ̀nà bí táwa lọ ọ̀tọ̀ ni tani ò mọ̀ pé Israel ní ìlú yẹn ní gbogbo àárín yẹn tani ò mọ̀ pé wàhálà ti wà ń bẹ̀ yẹn for long but people will never tell you ẹ̀yin ti náwọn eré àtẹ̀ tí mo pẹ́ fẹ́ lọ agent ẹ̀ tí mo fáwọn olè lọ ju bí báyìí lọ but wọ́n máa sọ fún yín pé ẹ má wọrí à ń lọ sí Jerusalem a máa rí bí wọ́n á ní yes a máa rí bí yes a máa rí bí yes nígbà tẹ́ bá dọ̀hún tẹ́jẹ́ agent bá change ẹ̀mọ́ lọ́wọ́ máa change ẹ̀mọ́ òun kọ́ tó máa sọ fún ló máa sọ fún yín because it's the main kinní tó kọ yín it's not òun kọ́ ló máa ṣe reservation yẹn òun kọ́ ló máa ṣe visa fún yín àmọ́ kan wà náà máa lò náà pé kó wá ṣe bàbá yẹn torí pé ọmọ kékeré ni Agbala Gabriel Ogba is still young the brave
is still very very young brain yẹn ò gbé gbogbo nǹkan tó ń ṣe yẹn but ó kàn lo idea máa ṣe gba nǹkan tó ń ṣe yẹn àwa kan tá a ti mọ̀ nínú Kristi àti mọ̀ pé bọ̀bọ̀ yìí charity ló ń ṣe torí pé ó ń ṣe charity yẹn ẹ̀yin ti fún lọ́rùn tẹ́lẹ̀ wá ní gbogbo àràǹdì ibẹ̀ ẹ máa lọ ọjà màlá ẹ máa lọ ọjà ìrẹsì jọ Sunday ibi tó ń jẹ́ bá gbé wà ní everybody ń lọ ní ìsìn you understand wọ́n máa lọ jẹun bẹ̀ ẹ̀yin kọ̀ọ̀kan wá máa wá ibi tẹ́yìn èèyàn ti fà rè ẹ̀yin èèyàn máa wá lórí platform ẹ̀ agbélé ìwá wọn náà ní 8 million ẹ̀dá 8 million fún ẹni yẹn ó ìgbà kan a máa sọ iye báyìí láti gbà ó iye báyìí láti gbà ó iye báyìí láti gbà ẹ̀yin èèyàn ẹ rántí o pé ọmọkùnrin yẹn bó ṣe gbé wá nìyẹn ẹ wá ń ṣe kinní yẹn ẹ wá sọ platform ẹ̀ di charity nìkan bóyá nǹkan tóun náà need ẹ kí à pé máa yìí ó dàbí pé òun náà máa need nǹkan ẹni tó bá ti gbé wá 10 million ẹ dá 10 million òun joyè ó wá bá wọn fọwọ́ ka owó ó ń ka owó ni á bá wọn kọ́lé á bá wọn ṣe ọlọ́run á dárí dìgbò sọ̀fù ẹ wá ní kó má jalè ẹ ní kó má múnú owó tó má dá fún òun jẹ́ ó jẹ́ ní bá ní gbowó ṣé ẹ̀yin lẹni fáǹsì ẹ̀yin kò lè ní fans òun ló ní fans ẹ̀ òun ló ní platform ẹ̀ àwọn èèyàn ti like ẹ̀ wọ́n ti wò pé ó wà transparent ó ń ṣe dáadáa but ẹ̀yin èèyàn lẹ́sọ̀ máa yẹn di ẹni tó mú kànmọ́kàn because some of us mọ bó ṣe ń ṣe ẹgbà pastor fún nǹkan tẹ́ ṣe ẹ̀yin náà ẹgbà ìgbà tí single mother tó ṣe kí náà ti ń pè é tọ́mọ ẹ̀ náà ṣe akímọ̀kọ single mother ṣé bó pòsè ó láwọn kan fò ní ó náà nìkan fóun mọ́tò ẹ lẹ sọ di ẹni tó mú kànmọ́kàn because ká máa ṣe káwọn èèyàn ṣe ẹ ṣe ìwọ náà gba ilé níbo ni àwa èèyàn ti ń ṣe thank you bẹ́ẹ̀ nígbà tó dẹ́ rí pé ẹ láyà tí máa ṣe thank you náà lọ títí á mú kànmọ́kàn ẹni tó wá gbé wá mélòó ṣé bí àwọn èèyàn ṣe ń sùn sí ẹnu ọ̀nà pásítọ̀ yẹn ni ẹ̀wọ́ tí o bá jàjàre èèyàn kan tó wá sórí platform ẹ̀ tó fẹ́ bá gbowó ṣé báwọn èèyàn ṣe ń sùn sí ẹnu ọ̀nà ẹ̀ nìyẹn do you know how many people tó máa wà ní ẹnu ọ̀nà máa yẹn tó dẹ̀ máa wò pé agbọ́dọ̀ ṣe lè agbọ́dọ̀ ṣe lè agbọ́dọ̀ fẹ́ni agbọ́dọ̀ ṣe fẹ́lẹ̀ agbọ́dọ̀ ṣe fẹ́lẹ̀ níbi tó ti ń sọ pé I want to be good to everybody ibi tí obi tó bá dé nìyẹn I want to be good to everybody ibi tó bá dé nìyẹn èmi ò ní bó ṣe ń lu àwọn èèyàn dá o èmi ò bó ṣe ń lu àwọn èèyàn dá o mo ti bá wí fún olùyọ̀ gbà kan ẹ̀yin èèyàn wa ń lọ gbé ti bọ́ ìṣájà yẹn wá mo tẹ̀lé ìkan tán ló yẹ kán ṣe sọ́ọ̀rì fún ṣájà yìí sọ́ọ̀rì fò tó wù ibi tó lọ ókè kí làbọ̀dé bọ̀bọ̀ yẹn náà níbi tó gbé lọ sọ́ọ̀rì fò wù bọ̀bọ̀ yẹn is not for that guy ẹ̀wọ̀n bí wọ́n sí ìyẹn ò sínú ọ̀rọ̀ tó wà ní ọ̀rọ̀ lẹ́yìn ẹ má gbé ọ̀rọ̀ yẹn ẹ má tẹ̀ gbé wá bí. mo rí ẹ̀yìn ó rọ̀mọ̀ ìyá àbèjì aráyé le tó ń ṣẹnu tatatatatatatata gbọ́dọ̀ ń ṣẹnu tatatatata bí ẹni tí wọ́n ṣí tàpù ìka ní aláìmoore ni ẹ́ aláìmoore ni ẹ́ tọ́ bá ní kí wọ́n lọ pín orúkọ mi wá tọ́ bá ní orúkọ mi fún aláìmoore ní ìtí ìrì tán lè fi wí ẹ̀ ìka ní ẹ́ ìwọ lè gbé ẹnu kó sọ àwọn kan ní orí ọ̀rọ̀ ìyá àbèjì aráyé le ó ní bọ̀bọ̀ yẹn irọ́ lẹ pa before ìyá àbèjì aráyé le ó ti ṣàánú fáwọn kan at least àwa kan ti ń lọ sórí platform ẹ̀ à ń wò before ìyá àbèjì aráyé le so ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ tẹ bá ní ìyá àbèjì aráyé le yẹn ẹgbẹ́ sẹ́gbẹ́ ìyá àbèjì aráyé le kọ́ ìyá àbèjì aráyé nira ni a ti ń wo before then báwo ni ìyá àbèjì aráyé le ṣe débi ọ̀dọ̀ ẹ̀ báwo ló ṣe débi ọ̀dọ̀ ẹ̀ so kò kọ́lé fún ìyá yẹn kò ṣàánú ìyá yẹn ọmọ ìyá àbèjì aráyé le ó dé ibi tó ń kọrin tó ń ṣe màmí ó ga ẹ̀yin kàn fún àwọn aṣọ yìí láwa lójú ni hey God bless you ma ẹ ra hey ẹ̀yin èèyàn pàtàkì mo ti mọ̀ wọ́n nà mo rí wọn mo ti mọ̀ God bless you you understand 50,000. Any Skype bá ṣe ìjà Skype lẹ́nu náà. You understand? Kí ni ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ó wá aṣọ fún wọn.
ọkùnrin ńkọ́ a ní sky blue obìnrin a ní sky blue obìnrin dá ẹ ti ìyá àbèjì ara rere báwo ó ti ń ṣiṣẹ́ before ìyá àbèjì ara yìí ìwọ ọmọ ìyá àbèjì wá bọ́sítà ìwọ náà fẹ́ lu opportunity ẹ rí nǹkan kan mọ́ ẹ ti wà ń bí ẹ rí nǹkan kan mọ́ ẹ rí nǹkan kan mọ́ ó lè ní ẹ ṣé torí tí ni àwọn èèyàn dẹ̀ ṣe wà wọn ní dẹ́lómi ló mọ̀ wọ́n ti kọ́lé fún yẹ ẹ wọ́n ti kọ́lé fún mọ́mísí ẹ ó ti ṣàánú fún fámìlì yín ìyẹn dẹ̀ wá kù láti fún ìwọ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí kinní ṣọ́gba ọwọ́ lọ́wọ́ ẹ̀ ni ó wá fẹ́ máa wá káwọn ọmọ nàìjíríà máa dáwó fún ẹ èmi ò bá yín wí àwọn tó ń dáwó lórí social media àwọn náà ni àwọn náà jẹ́ kí everybody yín kẹ́ ẹ máa owó dídá ibi priority you have turned into entitlement ẹ ni ó ṣe níwá gba ó ní ṣe níwá gba retirement mọ́ mi ẹ̀ bí orí ẹ̀ tẹ̀ ó mọ àwọn tọ́jọ jẹ́ the same kinní tí wọ́n rí àánú gbà ọmọkùnrin yẹn wá ṣe wọ́n ṣe lé rẹ̀gẹ̀dẹ̀ fún yín wọ́n bá yín tún lè ṣe wọ́n ṣe kinní ó ti rí bẹ́ẹ̀ yẹn nínú gbó ìwọ náà lọ́wọ́ tẹ́lẹ̀ o ẹ̀yin èèyàn tẹ́ máa ṣe oore ẹ máa mọ oore tẹ́ máa ṣe mo ètì ẹ wo kéèyàn ò bá mọ̀ọ́re tí n bá báyàn ṣe tẹ́ni ò bá mọ̀ọ́re ṣẹ́rẹ́ ni tí ò bá mọ̀ọ́re máa ń ara mi máa ń jìnnà sí wọn o lè hustle fún mọ́mí ẹ̀ o lè tọ́jú ìyá ẹ̀ at that your age wà lápá máa ṣiṣẹ́ ọ̀lẹ ṣíọ́ àìmọye àwọn tí ìyá wọn ní stroke àìmọye táwọn ẹgbẹ́ àwọn náà ń tọ́jú ìyá wọn lọ́wọ́ àwọn ẹgbẹ́ àwọn ọmọ kéékèèké tó ń ṣiṣẹ́ tó ń sáré káàkiri wọ́n ra ọtún ra kí ni ìnira márùwá fún mi wọ́n ti kí márùwá ẹ̀ márùwá tó ń rà fún ẹ kí ló fi ṣe àwọn kọ́ wà márùwá yẹn náà máa fi bọ́yàwó náà máa fi bọ́ọ̀mù náà máa fi bẹ́bí náà máa fi bọ́ rẹ̀ lọ wá ṣẹ́ṣẹ́ ọ̀lẹ ní àtòbòjẹ́yún ọ̀lẹ olè ẹ wá sórí social media ẹ tún wá dáwọ́ fáwọn náà o ìyá ìbejì ara yé ṣubú torí ìyá ìbejì ẹ wá wá àìmọ̀ ìyá ẹlòmí ìtọ́ ẹ pé kínní gbogbo àwọn tó ń ṣe àwọn àẹ́pù gbá àwọn làẹ́pù àwọn iṣẹ́ wo náà ń ṣe tó ń bá àwọn èèyàn gbowó kiri iṣẹ́ wo everybody wọ́n ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá sórí social media iṣẹ́ wo lẹ́yìn ṣe tẹ́ ẹ̀ bá àwọn èèyàn gbowó very lazy idiot Agbala Gabriel help your mom most of àwọn tí màá yẹn tó bá kọ́lé bẹ́ẹ̀ yẹn he really helped them he stood by them when there was nothing reason tó jẹ́ pé obìnrin míì láàrin yín tí ẹ̀ fi ní tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ ni pé torí ẹ̀ ní most of you ẹ̀ lè gbélé ọkọ ọkùnrin àárín yín ẹ̀ lè níyàwó ńlé torí ọpọlọ yín kúrú gan ẹ̀ ní àforítì ẹ wá ń ṣe Agbala Gabriel this is your end now tó ọmọkùnrin yẹn bá ṣubú kẹ́ ẹ ní kò sí Kristi ó ṣubú tì lájà nítorí pé kíni iṣẹ́ rere ẹ̀ ó pọ̀ ju ìtẹ̀ ní èdè ẹ̀ fún lọ mélòó nu ilẹ̀ lè ràn yàn lọ́wọ́ 50,000 mélòó nu ilẹ̀ lè ràn yàn lọ́wọ́ ẹ̀yin ìka abatẹni jẹ́ yìí ẹ̀ tí wọ́n yí kékeré ó dà bó ṣe wà yẹn ó ti lọ ó ti ń ṣe kíní ẹ̀yin lọ́lọ́hun ẹ jẹ́ Grace Ali only they have started donating for her ẹ jẹ́ ó gbowó ẹ wá bí léèrè next year ohun tó fowó ṣe ó ti lóun fẹ́ bọ́ sí gbòòrò ńsìn tó bá dé gbòòrò kán gba ilé èlò náà máa gbà fún ẹni kán wá gba ilé fún ní Maryland àbí Kẹjà ìyẹn ní máa mọ̀ pọ́n dáwó fún bó bá máa gbalé bẹ́ẹ̀ bí Ìbàdàn ọwọ́ ìgboro sọ́wọ́ tàbá náà máa gbalé fún láyìn kojú onírú Ìbàdàn Agége wá ń bíbà ó kéré wàá súnmọ́ 4 million tó máa gba 3 bedroom nínú Agége wàá súnmọ́ 4 million ó máa súnmọ́ 4 million change ló máa gbà nú 4 million tó bá fẹ́ gba 3 bedroom lágége bíbà nígbà tẹ́ bá gba ilé ọdún kan ni o so tẹ́ máa owó ọdún mẹ́rin tó bá tọ́dún yẹn bá tán ẹ̀ tó wá sáré gbowó mi àbí ìyá tó wà ń bẹ̀ yẹn bó ṣe wà ń bẹ̀ yẹn wọ́n ti kọ́lé fún ẹni wọn ò gbéwèé lé fún yín o wọn lẹ́jẹ̀ bẹ̀rẹ̀ lé wọ́n ní gbéwèé lé fún yín ẹ̀ ṣáà kú ṣé bó ṣe ń sáré gbéwèé lé fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ irú ọmọbìnrin tójú ẹ̀rí hàn ẹ̀tọ́ ti wè á ti ta mọ́ ìyá yẹn lọ́wọ́ á ti ta ẹ rò pé àwọn èèyàn tó ń ṣe ẹrù kórìí wọ́n dàrú ni àwọn fámìlì ẹlòmíì tó ti kú òwà bẹ́ẹ̀ ṣé wọn ò gbéwèé wọn fún àbí wọn gbé property wọn fún wọn ẹ jẹ́ kí o wá bẹ̀rù Ọlọ́run tá a bá sọ láyé tá a bá dá láyé tá a bá di lọ́run tá a bá tún sọ Ọlọ́run á tún dá fún wa o lè torí pé o fẹ́ wá gbó lórí social media tó bá tiẹ̀ lẹ́ni tó máa dúró tìyàn ìwọ náà wá bọ́ sí social media ìwọ náà wá rojọ́ tatatata Ọlọ́run rí ẹ ọmọ ìgbà mélòó máa kàn ó gba 10 million wá náà níbi tí mú ìdí o máa náà ní ẹ ní ìtẹ́lọ́rùn ìkànnì yín ara mi mo despise ṣé despise màmí mo despise àwọn tí wọn ò bá mú rí yẹn
mi ìṣẹ̀lẹ̀ o bó ṣe lè wù kí oore kéré tó o gbọ́dọ̀ mọ oore. Mo fi Ọlọ́run bí mo ṣe wà yìí téèyàn bá ṣe oore fún mi tó bá jẹ́ ẹni tó ṣeré fún mi mi ò rí nǹkan téèyàn lè fi change mind me against anyone. Torí ẹ̀ ló fi jẹ́ pé all these politicians the way you just see them you just see politicians wàá rí àwọn kan máa tẹ̀lé ẹ lẹ́nu tó bá di lọ́la àwọn kan á dẹ̀ sákò lẹ́yìn ẹ̀. Mo fi kéde ohun tèmi lè báwọn ṣe nìyẹn o tí mo ń sọ fún yín pé mi ò change party rí mi ò kúrò ní progressive mi ò ṣe rí nígbà tá à tiẹ̀ ní èèyàn tá à ní èèyàn tó jẹ́ pé àpọ̀ ní progressive Ọlọ́run ibẹ̀ mo wà ní ìkú òbẹ̀ torí wọ́n bí àwa sínú ẹ̀ ni àwọn ọ̀jẹ̀lú náà máa ń lọ from one party to another àwọn tó ń wá nǹkan tó ń fẹ́ jẹ kiri ni àwọn tí wọn ò níṣẹ́ ni wọ́n máa ń lọ káàkiri for me I ibẹ̀ mo wà because mo ti believe lórí àwọn táwọn àwọn òwájú pé torí ẹni mo fi Ọlọ́run mo sọ fún yín náà torí Tinubu ni mo ṣe lọ gba tax iṣẹ́ tí Tinubu ṣe nígbà táwọn bàbá Jákàndé ti kú òlẹ́kọ̀ọ́ granny mi alájà Kúṣòro ẹ̀bùn Kúṣòro school orí ọ̀fẹ́ tó wà ní Ìdọ̀pẹ̀mú níbi abẹ́ bíríjì Ìdọ̀pẹ̀mú yẹn granny mi ló kọ girls high school Oyèwọlé gbogbo school tó wà láàrin yẹn mo fi Ọlọ́run granny mi ló kọ you understand o lè ṣàmájú ẹ báwo ni Àgbàlá Gabriel ṣe rí Sàrùmí báwo ni Bọ́lá Lateef Jákàndé o lè júwe fún mi o lè júwe tí Awólọ́wọ̀ Ajásí nǹkan o lè júwe fún mi so gbogbo àwọn nǹkan táwa ṣe ń gbà yẹn orí ibẹ̀ ni mo dúró mo rí àwárí irú èmi rí Tinubu yẹn bíi pé ó tẹ̀lé àwọn nǹkan tí àwọn bàbá yẹn ṣe so nǹkan tí Tinubu bá fi mi ò bá wọn ṣe òṣèlú Èkó ká ní mo ṣe òṣèlú Èkó ni mo fọlọ́run búra mi ò bá wọn ṣe òṣèlú Èkó ìlú ọkọ mi mo ti ń dìbò ibẹ̀ mo dẹ̀ face torí mo mọ̀ pé jurisdiction ẹ̀ ló ti máa ṣe whatever you want to do mo kàn máa dìbò ni mo mọ̀ pé kíbo mi ṣe account you understand kíbo mi ṣe account ni so reason tó fi jẹ́ pé wọ́n máa tẹ̀lé ẹ̀yin kan wà irú ẹ̀yin ẹ̀dá báyìí ni nígbà tó lóṣèlú bá ṣàánú yín tán ẹ̀yin mi ẹ pẹ́ ni ẹni lídà mi ni torí ohun tá ẹ fẹ́ jẹ tá ìjẹ́ lọ́lọ́ ẹ̀ inú wọn máa dùn wọ́n máa ṣe lídà mi wọ́n máa ṣe gbẹ báyìí lídà ẹ jẹ́ kó tún rí ìbò míì tán máa jẹ wàhálà wọn máa da lídà yẹn reason tí mi fi like àwọn olóṣèlú yẹn I don't like them reason yẹn èèyàn ṣoore bàǹtìbàǹtì fún ẹ báyìí ó kọ́lé fún ìyá ẹ̀ àmọ́ bó ṣe máa bọ́ sórí social media tó wàá máa yìnyá yẹn pastor ẹ ṣeun ẹ bá kí pastor pastor ọpẹ́lọpẹ́ wọn tó máa kí màmá yẹn á wá sí church inú àwọn èèyàn ń dùn wọ́n ṣe ń rí ṣé condition tí yẹ wà tẹ́lẹ̀ nìyẹn ẹ wá sí ń gbé síta sí pé màmá yẹn inú igbó ló wà ibi tó wà yẹn kíní kan ló wà nígbà tí kíná ti ń pè tójò pa kígun níbo ni kíná ti ń pè wá báwo ló ṣe ń pòwe yẹn ìkà ni ẹ ọmọ aláìmoore ni ẹ wọ́n ń ṣe bẹ́ẹ̀ wá kílẹ̀ ń wà ẹni ọlá mú káàdì mi lọ báwo lẹ́yìn ọmọ ìṣe máa ń ṣe yàmàyàmà báyìí màá mi wà bí ẹyin sísítà mi lóde yẹn ṣé o wà òkè mo mọ̀ kò má tà a máa gbá màrà dání fún dáàdì mi dáàdì láì kàmàlà yẹn. èwo ni oní 650 ẹgbẹ́ wa ó yẹ bá wọn lọ. sky blue aṣọ yẹn dẹ̀ fine. ó dà ó tún ní ìlú ilé náà ilé ní fún mi ilé àti ilé fún mi ẹwẹ ilé náà gbàgbọ́ price ẹni 650 náà 650. ṣé wọ́n tí mo sọ yìí ẹ wá bọ́ sá ẹ wá ń pariwo ẹ wá ń sọ oríṣiríṣi ẹ wá ń ṣe ẹ lè gbé ìyá àbèjì sọkọ yín ti kú gbọkọ yín bá tiẹ̀ kú ká ní pé kíní ẹ mọ iye àwọn tó wà nù condition yìí yẹn tó yẹ pé wọn ò rí èèyàn ṣàánú wọn àwọn kan wà báyìí wọ́n wọ́ orí mọ́lẹ̀ báyìí àwọn kan wà ìjọ ṣe tíátà yẹn ni tó jẹ́ pé wọn ò tiẹ̀ rí ọ̀nà lọ ẹ̀yin lè bá wọn gbé Àgbàlá Gabriel ẹ lè bá wọn jókòó ọ̀tẹ̀ nìyẹn náà ọmọ yín náà ò lè ní ohun tó fẹ́ jẹ ló ń wá ó dẹ̀ ti kọ yín ó ti pọ̀ nǹkan burúkú sí lẹ́nu ó kúrò ń ga kọ́tà wọn ibi báyìí ní táwọn fẹ́ jẹ láti àwọn orí nǹkan kan ta ló rán mọ́mí ẹ̀ kó bí ẹ kó sẹ́ni tó rán mọ́mí ẹ̀ kó bí ẹ náà mọ́mí ẹ̀ bí ẹ ó lè gbọ́ bùkátà màmá ẹ̀ ni wọ́n máa sọ pé èèyàn kan tán bá nínú gbogbo kíní yẹn ti yá àbèjì yẹn ló dùn yàn wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn náà so painful Grace Adaberi wọ́n ní it is yá àbèjì case that pay me more than all of them ṣé ẹ ti ṣe dáadáa
kí lorúkọ Dáramọ́lá ìwọ náà wá bọ́ sórí social media ó wà ní kìkìrì kan gbogbo àwọn tó ti gbé tí wọ́n ń gbowó fún kiri mélòó ló rọ̀ lọ́ mélòó ló kọ́lé lé lórí mélòó ló kọ́lé fún ẹ má fi nu wa mọ jẹ́ bí báyìí you do your own, let others do their own ẹ má máa nail anybody tó bá ṣe kankan bí báyìí agbẹ́ wọn tó fòbò jagun ẹni tó dẹ̀ lára wọn ò yá tí pásítọ̀ tó lọ mú owó wọ́n dá owó ìwọ náà yọ 4 million gbàrà lẹ́ẹ̀kan Agbala Gabriel ó bukú láàrin yẹn èmi máa sọ ìtọ́jú òtọ̀rọ̀ fún ẹ tó bá máa yọ owó wọ́n dá 8 million ó lè yọ 2 million kó máa fi ṣe tàwọn ètò mi àbó fẹ́ fi ṣe nǹkan mi because they are ọ̀pọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n pọ̀ lọ́dọ̀ máa yẹn what about tó ti ṣe ní àṣeyọrí what about àwọn tó ti ràn lọ́wọ́ àwọn èyí tó ti ràn lọ́wọ́ gan tó ti ṣàánú fún ṣé àwọn yẹn ṣé kò ṣe fáwọn èèyàn ni ó ṣe fún èèyàn dáadáa náà ó ṣàṣeyọrí náà wáyé tó fi wá jẹ́ pé tẹnìkan ẹ̀ ní gbogbo bí ìgbà tó ẹgbẹ́ everybody wọ́n ti dúró dìgbà tó ó ṣubú tì Agbala Gabriel ẹ kọ orúkọ mi sẹ́gbẹ̀ẹ́ torí rere tó ń ṣe ó pọ̀ ju búburú lọ tó bá jẹ́ ti pé ó ń dóbò yẹn ẹ̀yin lẹ fòbò tọrẹ báwo ni pásítọ̀ ṣe máa lọ pàdé pásítọ̀ ló tẹ̀ mo sọ fún yín mo ní mo fẹ́ fún yín ní kéèsì kan lẹ́ẹ̀kan ẹ má jẹ́ ìgbàgbé nígbà tí gọ́ọ̀dọ̀ Dàpọ̀ Abíọ́dún tó wọlé first time ìkànnà mo fẹ́ rí gọ́ọ̀nà ìkànnà àwọn èèyàn tó mọ̀ dáadáa tó jẹ́ pé nìyẹn gangan ló ṣàjẹ́ pé kinní tó jẹ́ ẹni tó jẹ́ pé òun ló máa mọ̀ pé òun ló máa dúró pé kinní ó ti kú báyìí tí n bá parọ́ mọ́ kọ́lọ́run ẹlẹ́dàá ẹ̀ kó béèrè lọ́wọ́ mi ó kàn pè mí ni madam ẹ lẹ fẹ́ rí gọ́vnà mo ní mo fẹ́ rí wọn tó bá ní ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe tẹ́ bá fẹ́ rí gọ́vnà ló bá ní sí máa rí gọ́vnà ẹ máa wá sí Ògùn ẹ máa wá sábẹ́kúta ni mo ní mo mọ̀ pọ́nà àti ìbá ti pọ́nà ọmọ bá ti máa dẹ máa ṣe tó bá ti pé 1 hour kò ṣe mọ́ wo ẹ parí ẹ̀ bẹ́ẹ̀ ló bá ní tẹ́ bá wá sábẹ́kúta ẹ máa sábẹ́kúta ẹ máa rí gọ́vnà mo ní mo mọ̀ kò ní ṣiṣẹ́ mú wàrí ó máa kú láìpẹ́ lẹ́ni ẹ bá ní máa rí gọ́vnà mo ní mo mọ̀ ó lábẹ́kúta máa wà mo ní no problem ẹ mọ̀ nǹkan tẹ́ni ẹ sọ fún mi tí n bá parọ́ mọ́ ó ti kú ó máa lọ ibi tó lọ èmi náà máa lọ síbẹ̀ ẹ mọ̀ tẹ́ máa ṣe ẹ máa wá sábẹ́kúta ẹ máa dó bí 1 week lábẹ́kúta ni mo ní máa dó 1 week níbo máa wà hòtẹ́ẹ̀lì ẹ máa wà mo ní kí n wá sọ́tẹ̀ẹ̀lì wọ́n á mú mi fẹ́ rí gọ́vnà hòtẹ́ẹ̀lì kí n wọ́tẹ̀ẹ̀lì èmi ò lè wọ́tẹ̀ẹ̀lì o mo sọ yẹn lọ nígbà tó tún máa tún bá mi sọ pé òun máa tún bá mi ó ní ẹ máa wọ́tẹ̀ẹ̀lì ẹ mọ̀ hòtẹ́ẹ̀lì tí mo sọ bóyá last time tí mo sọ fún yín 50,000 bóyá rò pé ìnáwó máa san owó hòtẹ́ẹ̀lì yẹn ẹ má wọrí hòtẹ́ẹ̀lì everybody tí mo gbá lò náà ni ó máa wà ní àkáǹtì gọ́vnà mo ní lásàbẹ̀kúta màmá sùn bó bá sọ́wọ́ láti sàpé mo lọ ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ fún mi o ó ní kí n kó bẹ́ẹ̀ bá ṣe wá bọ̀ kò ní kó máa gbọ́kọ yín dání ẹ mọ̀ pé mi fúnra mi mo gbọ́kọ mi rù tẹ́lẹ̀ ẹ̀yẹ̀ yẹn mọ̀ náà ẹ mọ̀ pé mo gbé ọkọ mi rù má ṣe bọ̀dá ìsàbẹ̀ ó ní pé máa gbọ́kọ yín rù ẹ máa gbọ́kọ yín bọ̀ mo ní ẹsẹ̀kẹsẹ̀ ni brain mi ti kara wọn pàápàá mo ní so máa lọ hòtẹ́ẹ̀lì máa lọ sùn 1 week ẹni àkáǹtì gọ́vnà kan ló máa wà definitely ẹni yẹn ń tàn mí wá sábẹ́kúta ni tó bá wọlé á náà padà bọ̀ á kó bá sùn fún mi lálẹ́ ó bá di ijọ́ kejì á ní sàmọ̀ pé bí kan ní gọ́vnà wà lánàá ni wọ́n fi sì wọ́n bọ̀ lọ́la á tún kó bá sùn fòlúwẹ̀ èmi mi ìyá dá lóhùn ìyá tí n bá wà lọ sí bí wọ́n ṣe any functions Abẹ́òkúta tó bá rí mi báyìí á wò mí báyìí èmi náà yà kó lójúmọ́lẹ̀ orí ẹ̀ ti bàjẹ́ olóbùkú ó fẹ́ jẹ́ ìfòbò jagun òṣèlú ikú pa ẹ́ èmi ò dá lóhùn mi ì dá lóhùn èmi ò ṣe lọ kí ni mo fẹ́ rí gọ́vnà ẹni tó ti fẹ́ nu sọ kí ni mo fẹ́ rí gọ́vnà kí ló lọ bá kùnrin ló tẹ̀lé fún kí ló lọ bá pásítọ̀ ló tẹ̀lé ṣé pásítọ̀ sí ṣọ́ọ̀ṣì tó tẹ̀lé ní olóbùkú ó fòbò ṣe promo yìí rere ni aya gospel náà ni ara evangelism ni olófòbò ṣe evangelism ní hòtẹ́ẹ̀lì wọn ní pásítọ̀ gbogbo ẹ̀yin tí pásítọ̀ yẹn tó bá sùn ó dò yín gbé ẹnì ṣòǹkọ́ọ̀tù ó dò yín gbé ṣọ́wọ́ yín wọ ní hòtẹ́ẹ̀lì kò wọ́ yín wọ̀bẹ̀ ẹsẹ̀ yín lẹ́fìrì wọ̀bẹ̀ ẹni tó júwe hòtẹ́ẹ̀lì fún yín tó ní ẹ̀pàdé òun bí báyìí owó òṣè yarí pé ṣọ́ọ̀ṣì ló máa wá àbámá rẹ ni tí ò ní sọ pé òun lọ́jọ́ àwọn kan wà bẹ́ẹ̀ tó máa yarí pé pásítọ̀ mi lè hòtẹ́ẹ̀lì tó dẹ̀ yẹ ṣọ́ọ̀ṣì ló máa wá àwọn àna ń dá wọn kan ló ń bọ́ wọn sùn ní ṣọ́ọ̀ṣì obìnrin tó bá ti yẹ ìdí lẹ̀ wọ́n máa kókó bọ̀ wọ́n yẹ ìdí ni ó dẹ̀ kókó bọ̀ ní òkan anybody ń bí ìdájọ́ pásítọ̀ tó ń dúró ọmọ ọjọ́ òkan àwa
ọmọ ìjọ ló fòbó ẹ̀ ṣe promo kò kàn wá ara àyìn rere ní kò kàn wá kí ló kàn wá bí kí ló kàn wá 50,000 per month ẹ wá ń rojọ́ òṣì ṣé ká lọ kàn pa ni ṣé ká kàn má gbélé bù á lè kàn má gbélé bù òyàn dóbò ṣe wá àwọn wòlíì Ọlọ́run tó tóbi ju tiẹ̀ lọ àwọn míì gan tí kọ́lá àwọn máa ṣe kíní tó ṣe kíní ju tiẹ̀ lọ àwọn gan náà ń jẹ àlùbọ́sà gbogbo náà ń jẹ àlùbọ́sà wọ́n ti fẹ́ ìdánmọ̀ ìjọ pa àtìyàwó ilé àtìyàwó níyàwó ẹlòmíì kí ló ní tẹ́lòmíì máa fi sọ pé ṣọ́ọ̀ṣì ló fẹ́ kú sí kí náà ń ṣe ń bẹ̀ olóbùkú ẹ máa kó òun ilé yẹn máa wà ṣọ́ọ̀ṣì díjọ́ ẹlòmíì gbé ṣọ́ọ̀ṣì oṣù méjì kí lẹ̀ ṣe ń ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ìjọ ìlàrí kan ní ìsìn Ọlọ́run ó pariwo pé kọ́gbà ọmọ ṣẹlẹ̀ ó ní kọ́gbà òun lọ́wọ́ olùṣọ́ kínní kan ìyàwó wọn ní kó wá ṣe iṣẹ́ òru ní kó wá ṣe ààbò olùṣọ́ tí mú ìyàwó ti rà má bẹ́ àmọ́ ìyá àwọn aláṣọ funfun yẹn náà àwọn tó máa ń sọ pé kó wá ṣe ààbò yẹn èwo làbò àṣedarí àṣekúdórógbó iṣẹ́ ṣẹ́ni sẹ́ni ó wá ṣe ààbò ṣé kò ní ṣẹ́ ni ẹ máa mú kíní ẹ máa yọ kó ẹ máa dóra yín kiri inú ilé àánú ilé ìsàlẹ̀ ilé àánú ilé ìṣẹ́gun ilé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni gbogbo bí táyà bá ti rí lẹ̀ yọ nǹkan sí àwọn rádaràdaràdà sì ẹ mọye olùṣọ́ àgùntàn tó jẹ́ pé ṣe ló gbàyàwó níyàwó àwọn mi wá gbàdúrà lọ́dọ̀ yín ni wọ́n ti gbàyàwó ẹ̀yin ò rí pé ògbẹ́ ẹ̀ rí pé ó lọ ni ẹ̀ rí pé ògbẹ́ ayé ti yí máyà ayé ti yí mọ́ra wọn ẹ wá fẹ́ máa rojọ́ ṣé ká lọ lù pa ni ẹ̀yin lẹ gbogbo lọ́bẹ̀ ó máa dẹ̀ dò kí ló kàn wá bákan lẹ ṣe jọ sọ̀rọ̀ wò wá ní ijọ́ yẹn báyìí kó wọ́n má parọ́ bá wọ̀ sùn ṣó ó kaṣọ bọ̀ ẹ̀ lójú ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe bí kíní ẹ̀ lé kí ló sì wò pariwo pé ẹgbàá mi o pásọ̀ ti yọ kódé pásọ̀ tó faṣọ bojú tó wọlé ṣó máa gbà kó pariwo síta ẹjọ́ gbé consent ni pásọ̀ agree wọn náà agree ẹjọ́ kó ó dẹ̀ rún okó mọ́ ẹ lóbò ó wá lọ́wọ́ fún ẹ 50,000 orí ẹ burú èlò ni ò bá fún ẹ wọn náà ó fẹ́ gba mílíọ̀nù ó fẹ́ gba 1 million ó bá ti débẹ̀ kó láàárọ̀ nìyẹn kó lè rí mílíọ̀nù gbà olóbùkú ṣe bóbò ni wọ́n wá tà ní ẹ bàjẹ́ dànù kò sí tó máa jẹ òòrọ̀ náà ibi tó ti ń ru kọ̀ǹkẹ́rẹ́ gbòòjì alápá máa ṣiṣẹ́ owó orí social media ni gbogbo yín lé kiri lẹ̀ owó orí social media lẹ̀ lé kiri lẹ̀ owó nǹkan dáwó fún yín olórí burúkú ilé lẹ fẹ́ máa gbà lórí social media kẹgbàlé kẹgbà mọ́tò mo bá yín wí orí yín burú bí eégún tó ń léwèrè látàárọ̀ ní ìsìn mo jókòó síbí ni tídì mi ń gbóná orí yín burú dànù ẹ̀ ń ṣe èrè kí lẹ fẹ́ sọ fáwọn lórí social media ẹnìkan ṣe kinní kan ẹnìkan ṣe kinní kan ẹni tó fi platform ẹ̀ gbowó bẹ́ẹ̀ mi náà ò bá níṣẹ́ lọ́wọ́ ṣé àròpẹ́ mi gan náà mo bá ṣe rìn kiri títì ni kí n lọ wá ẹni tó ṣe kinní àfáà kan tó ń ṣe kinní yẹn ní ẹ ti gbàgbé àfáà kan àfáà yẹn ní ìsìn fúnfún láṣọ ẹ̀ mọ́ pẹ́mú ó wá ti dá mọ́ṣáláṣí ilẹ̀ pẹ́mú tẹ́ ẹ bá rí bó ṣe nílé láwà ní tiẹ̀ ó tún dé yàtọ̀ bíi tàwọn aráàbù yẹn ẹ ti gbàgbé àfáà yẹn ẹni tó jẹ́ pé inú face me and slap you ló ń gbé tẹ́lẹ̀ ó ti níjọ ẹ bá gbogbo ọmọ jẹ white náà máa ń wọ̀ pẹ́ ẹni tí mo sọ yóò ti yẹ kó yé yín charity náà bá dé gbogbo yẹn oní charity orí social media gbogbo yín la rí ẹ má débi ká máa sọ fún wa pé nìkan olè ẹnìkan kìíní gbogbo yín pátá olè bámúbámú ni gbogbo yín olè téèyàn ta ló ṣèètì láàrin yín ẹ̀yin tẹ́ ẹ̀ wá gbowó bíbà tẹ́ ẹ̀ gbowó fáwọn èèyàn ẹ̀ wá Agbala Gabriel ẹ̀ ló gbowó ẹ̀ kìíní kan ó ṣe fẹ́ nìkan ó ṣe kìíní kan ẹ̀yin kò bá rí òpò pẹ́ ẹ̀ ní dó àwọn obìnrin yìí gan ògùnná gbòǹgbò níṣìnà ikọ́ náà ṣì ń pariwo kiri tá a ṣì ń gbóríṣiríṣi lórí social media yìí àbí kọ́kọ́ náà àti gbóríṣiríṣi táyì tó ń lọ lọ́tún lọ́sì wọ́n ti mọ̀ pé di charity ní ṣá sọ pé nìkan fọ́ lójú kó dẹ̀ ló fẹ́ bá wọn tún nǹkan kan ṣe sọ pé nǹkan kan ṣe kínní owó ọ̀fẹ́ ló wà ní charity bí n bá ló ní charity kan tó bá treat kéèsì ikú pa yín abẹ́ ń ṣí èrè kí lẹ fẹ́ sọ fáwọn bíbá torí pé ẹ̀dẹ̀ tí rí kó ń ṣe charity ẹ̀ tí rí kó ń ṣe charity èrò ti pọ̀ lọ́dọ̀ ẹ̀ Agbala Gabriel má jẹ́ kán já customer wọ́n fẹ́ já customer ni gbogbo yín jọlẹ́jọ́ ń jalè ń bíbá gbogbo yín la rí àṣẹ bí ìtaàrí yín ni ṣùgbọ́n àwọn obìnrin tó bá ń gbé òbò burúkú wá ká ẹ mọ́lé ṣọ́ òbò kó máa lo kọ́ndọ̀mù kó má jẹ́ kí má kó éèdì má fi éèdì palé bó bá dẹ̀ máa ṣí hòtẹ́ẹ̀lì sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ẹni ká mọ̀ pé bẹ́ẹ̀ ló máa mú wọn sí tọ́jú ìyàwó ẹ ká ti mọ̀ pé ìyàwó ẹ ò gbénú ṣọ́ọ̀ṣì èyí tó fi ìyàwó ẹ gẹ́gẹ́rẹ́ rú síbì kan gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ yẹn àwọn náà fẹ́ máa jàlùbọ́sà bíi tiẹ̀ gbogbo ọmọ ìjọ ló ti kùn wọn tán praise the Lord somebody ẹ hallelujah ẹ kí hallelujah ṣé ẹ lè ka hallelujah ni mo ní ká ẹ ká hallelujah ẹ̀yin tá ìwọ mi ẹ ká hallelujah ṣé mo praise the Lord ṣé kì í ní ẹ̀yin tá ìgbàwẹ̀ kí àwẹ̀ yín kó ṣe bá fún mi àbí ẹ̀yin tó jẹ́ pé ẹ wà nù lẹ́ǹtì wọn rádaràda èèyàn kan wá dé kiri ẹ má gbẹ̀yàwó bí o ọ̀rọ̀ kí lórúkọ kínní ọ̀rọ̀ kí lórúkọ pásítọ̀ Gabriel tí ẹ̀ ti lọ nìyẹn kò yóò sínú kéèsì tá a fẹ́ tìrìtì bí ọba ti gbogbo wà ó máa dó wọn obìnrin tó bá ti jẹ pásítọ̀ ẹ̀yin mọ bọ́ ṣe yín bọ̀ sí àwọn èèyàn ni
àwa tá àti ẹ̀sì ṣọ́ọ̀ṣì tá à ní nǹkan kan yìí ọmọkùnrin mi àkàndẹ̀dẹ̀ á dẹ̀ ṣe ẹ̀lọ́ I love you ẹlòmí àdéhání I love you ẹlòmí àmúkíní okó ọ̀ngàn ṣé ló máa dàbí aràn ẹlòmí àgbókò náà bókó bẹ́ẹ̀ máa ṣe lútẹ́lútẹ́rì wọ́n á sẹ́ǹdì ẹ̀sìn níjọ́ mi ọkọ mi á ní olórí burúkú mà náà ọmọ yìí gbogbo àwọn ọmọ àgbàlù tó wà wájú yín ṣé àwọn ọmọ yẹn ṣé bí wọ́kùnrin ṣe bẹ́ẹ̀ náà lóbìnrin wà àbáwọn ọmọbìnrin tó wà ń ta ètò jẹ́ pé kò sí ohun tí wọn ò lè dò kán fi rówó lọ́wọ́ ó wá ṣẹ̀wà gbé kéèsì Àgbàlá Gabriel ṣé kán wá dáwó fún wọn náà ni wọ́n níṣòro ẹgbẹ́ orí burúkú sọ̀hún ká wá bí wọ́n sí ẹni t'Àgbàlá Gabriel bá do odò tẹ́ ẹ fi òbò ṣe ìyìn rere nìyẹn kò kún àwa ń bí ara ṣẹ́ ìyìn rere ni ara ṣẹ́ ìyìn rere ni fòbò tí ẹ ti fòbò ṣe promo nìyẹn bẹ́ẹ̀ bá dẹ̀ ti dọ̀run wọ́n máa ti kọ́lẹ̀ fún yín pé nígbà tẹ́ wà láyé ẹ fi òbò ṣe ìyìn rere tó bá máa lọ́dún mẹ́jọ nínú iná ó máa reduce sí ọdún mẹ́fà tóró ti fòbò ṣe ìyìn rere láyé ara ṣẹ́ ìránṣẹ́ nìyẹn ẹ ṣí ní ẹ má disturb wá ń bí ẹ má disturb ẹ wo bí mo ṣe wà yìí àti ìgàn ó kàn rẹ́rìn-ín ẹ bá ìkẹ́rìn pa mí ẹ wá gbé Àgbàlá Gabriel ẹ wá gbé wá bí ìgbà tó yá gbé kínní ìgbà tó lóun kó yín lọ Jerusalem ṣé bá tiẹ̀ sì kó yín dé Jordan àbí gbọ́dọ̀ kó yín dé ṣé plane ò gbé yín ni mami ẹ̀já ti dé ó kàn rẹ́rìn-ín ṣé bá ti dé Jerusalem ni ṣé bíbi jẹ́jẹ́ ti bá kó yín dé lẹ́ máa dé wọ́n náà ó káwọn débi kan ó já wọlé wọ́n kó wọ́n irú ọ̀rọ̀ wo leléyìí ó lu ìgìbìtì kí ló fi lu ìgìbìtì ẹ wọ ace ẹ̀yà náà Jerusalem ẹ wọ plane abẹ́ ẹ wọ plane ẹ wọ plane ni abẹ́ ẹ wọ plane náà wọ́n dẹ̀ gbé yín dọ̀hún bẹ́ẹ̀ bá dé gbogbo ibi tí Jésù gbogbo ibi tó kù tẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ wo yòókù nú tẹlifíṣàn ẹ wá fẹ́ máa sọ kìíní fáwọn bí ó lu ìgìbìtì gbà kan ṣé ẹ jẹ́ jìbìtì àìmọye àwọn wòlíì Ọlọ́run tó máa lò àwọn tó ń kó wọn lọ tó máa ní kí wọ́n máa ní kọ́ pọ̀ mọ́ ọ̀dọ̀ wọn wá ni wọ́n fi yín wérò ní àwọn agent kan ló ṣiṣẹ́ yẹn wọ́n fi yín wérò ní ṣóhun mọ nǹkan kan ṣóhun kí ni ẹjọ́ náà kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ Gabriel ṣé bàbá ẹ lọ Jerusalem àbí ìyá ẹ mú lọ Jerusalem ṣé wọ́n gan náà dábẹ̀ mọ̀ ṣé bíbi tó bá mú ẹ dé ni wọ́n wá ló sọ fáyà wọ́n ló láwọn ìyàwó wo ìyà wọ́n ló bá sálọ kò ní yọmọ yín lọ́wọ́ nígbà òdáhùn tí òye mọ́ ó yà sá kúrò láàrin yín pé ẹ má pa òun gbogbo ibi tí agent náà máa mú dé ibi tó mú dé lóde yẹn gbogbo yẹn ò kà wá ń bí ẹ má wà sọ̀hún tẹ́ẹ̀tì fi ṣe ìṣòdùn ẹ̀kú tó ti dààmú mọ́ra bó bá dé wà London èyí tó ti kọ́ bá sùn fún yín ẹ̀yin lẹ̀ ń wá Holy Ghost anointing and spam ẹ̀yin lẹ̀ àti ó máa fẹ́ pa mí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yin lẹ̀ Holy Ghost anointing spam ìyí tó bá sọ wípé tó bàbá yín sọ ẹ máa bímọ ẹ̀yin lẹni pọ́blẹ́mù yín kò kàn wá ẹ̀yin lẹ fòfò ṣe promo kò kàn wá ẹ má gbé wá bí ẹ fòfò ṣe promo nìyẹn lọ́dọ̀ Gabriel kò kàn wá somebody praise the Lord tó bá ti ń wá tó ti ń gbàdúrà tó ti ń ṣe ẹ̀yin náà máa gbàdúrà ohun tó bá sọ fún yín ni ohun táyì mímọ́ sọ tí kò sọ fún yín ìbọn ẹ̀ táyì ti dira yín mú táyì ti ń gbàdúrà bá bá ti ṣe kíní tí kíní bá ti lé nsàlẹ̀ tí wọn náà bá ti cooperate ẹjọ́ ṣe ṣìnà ní kò kàn wá ń bí wọ́n jọ cooperate bá mi láti lé lo wọ́n jọ cooperate ní ẹ̀dẹ̀dọ̀ra yín consent ni ẹ já lọ sí kóòtù consent ni tọmọtàrẹ ò yá yẹn tó wà bẹ́ẹ̀ tọmọtàrẹ ò yá yẹn ìyẹn lèmi ò dá sí tọrọ ọmọtàrẹ ò yá yẹn ó yẹ kó ṣe kínní irú bó ṣe pa 8 million yẹn kò yẹ kókó gbé 8 million ó yẹ at least olórí ọ̀fẹ́ àti mú 2 million torí àwọn èèyàn tó ṣì kù bẹ́ẹ̀ kò ń ṣòwò nìkan charity ló ṣí ọmọkùnrin yẹn ní charity kí ló kàn wá pẹ̀lú ẹjọ́ ọ̀tẹ́ wa ń sọ fún wa ń bí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n múre aláìmúre ló pọ̀ jù láàrin wa ń bí bíjọba ṣe nǹkan tó dá àní ò dá obìnrin mi ilé ọkọ ẹ̀ bọ́kọ ẹ̀ ṣe wọ́n á ní kó ọkọ ẹ̀ ò ṣe dáadáa ni obìnrin mi á ṣe wọ́n á ní ọmọ ò ní tẹ́lọ́rùn lọ́dọ̀ ìyá ọmọ ò ní tẹ́lọ́rùn lọ́dọ̀ bàbá bàbá ò ní tẹ́lọ́rùn lọ́dọ̀ ọmọ gbogbo everybody ní ò ní tẹ́lọ́rùn tó fi ṣe wá ni kí l'Àgbàlá Gabriel ṣe wá ṣe ní ìsìn tó wá di pé kọ́kọ́ pa charity ẹ̀ ti dúró ọ̀rẹ́dì ẹni tó ti rẹ́gísà lọ́dọ̀ ìjọba máa fún lówó ṣé ìná máa kówó fún charity ló ń ṣe wọn mọ̀ ní pastor charity ló ń ṣe wọn mọ̀ ní pastor ẹjọ́ ìtorí Ọlọ́run ẹni Monday mo ti náà àwọn àlejò ẹ̀rù látàárọ̀ ó ti yẹ kí n ṣe ṣáàtì bọ́ mo bí sí ẹ̀yin tí a máa bú mi ẹ má bú mi o mo sọ wípé mi ò bá yín jà mí ìbéèyàn kọ́kọ́ jà mí mo fi kí sùbúra ẹ má jẹ́ ká jà ọ̀rẹ́ là ó máa gbogbo ẹ̀yin tẹ́ wà lórí social media ọ̀rẹ́ mi gbogbo yín abáàrẹ́ ni tó ń ṣe charity láàrin yín Tinubu tọ̀rọ̀ tí mo sọ ìpé ó wọ̀ ní ògógóńgó ara bó o bá ti lè wà ṣépè bí ibà ìpé oògùn kó pa ẹ́ tọmọtọmọ tó o bá ná owó charity rì
wá fi ọmọ ẹ ṣépè bí kò ṣépè ẹ̀yẹ wá ṣépè ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe charity yẹn ẹ wá ṣépè bí báyìí pé kò gùn pa ẹ bá náwó charity tó bá yẹ bọ́ ṣe ń kó fún yẹn lẹ ṣe ń kó lẹ̀ ẹ wá ṣépè tẹ́ ẹ bá mú ẹ̀ mọ̀ rí èmi ò lè ṣe charity ọlọ́run mi ì lè ṣe because mo ti plain jù ọlọ́run mo mọ̀ pé mo plain mi ò lè ṣe ohun tó bá wá mú mi ṣé mi ò lè gbowó ṣọ́ọ̀ṣì dání láti láyé mi ò lè gba owó ṣọ́ọ̀ṣì dání mi ì lè gba owó àwọn tó mọ̀ mi máa sọ fún mi wọn ló bá lónìí gbà mi ò lè gbowó ṣọ́ọ̀ṣì dání kò sí tẹ̀lé dání tẹ̀lé wá ní ẹ owó àkáǹtì ṣọ́ọ̀ṣì ní kẹ́ ẹ fowó ṣọ́ọ̀ṣì sí ẹ má wà kó bá mi àkáǹtì ṣọ́ọ̀ṣì Johnson ló ti mi èèyàn yìí ó jàre àṣìpa túbọ̀ tún Martins brother mi èèyàn yìí gbogbo yín ni mo rí ẹ ní sórí burúkú mi ní wáìtì àlàáfíà ọlọ́run ò ní fi í sílẹ̀ mo rí gbogbo yín pátápátá gbogbo yín mo rí àwọn èèyàn pàtàkì tó bá tún wà níbí báyìí kọ́mẹ̀ntì kí n rí yín lórí Facebook kí n tún ká àwọn èèyàn pàtàkì irú Johnson ló ti nìyẹn ní ìsàṣípà mọ́ túbọ̀ mi tún máa ti nípa àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ọmọ yewé ni wọ́n mo rí yín èèyàn pàtàkì mi ní wáìtì Victoria Bakare ó ní I love you látàrí alálùmọ̀lẹ̀ mọ́mí mi èmi gan love fún yín látòrí TikTok èmi gan love ẹ̀yin tá ẹ bá ti love fún mi ẹ̀yin tó bá ti jẹ́ ẹmọ tọrọ yẹn ẹ máa ń love fún wa aṣọ́pá túbọ̀ fún Martins brother mi ní wáyé tí ó jàre a lè gera wa jẹ ẹ jẹ́ ká máa bá àwọn èèyàn wí torí náà àwọn tó ń dókò ẹ̀sìn kiri ẹ̀wọ̀n ni wọ́n máa bọ́ta máa rojọ́ wèrè ẹnìkan bá mi sùn mo lọ bá ẹnìkan bá mi sùn ìyẹn jẹ́jọ́ ni consent ni nàá nígbà tí o ṣe pé kábàá ní kí wọ́n wọnú ṣọ́ọ̀ṣì ẹ tún wá jẹ́ kí n tún wá sọ̀ kan mo gbọ́ náná wọ́n fáwọn kan bọ́ ṣe wọnú ṣọ́ọ̀ṣì wọ́n fáwọn kan àwọn kan jẹran ẹ já sòtọ̀rọ̀ èèyàn mo lọ iyọ̀ pé mi sọ́ni kí n wọlé adébẹ̀ wọ́n wá kẹran ọlẹ̀ tí ò bá jẹ́ tì fún lọ́rùn kí nílò wá lọ ṣọ́ọ̀ṣì ẹran náà kó lẹ̀ ẹran nìwọ náà lọ jẹ ṣọ́ọ̀rọ̀ yàn ní kò jẹran ni kò yẹ kó jẹ ohun tó o bá lọ́hùn ló máa ṣe ní òṣèré nígbà tí mo ṣe ṣiṣẹ́ clearing dáadáa tíṣẹ́ tí mo ṣì wọ́n zù express zero care system yàrá yìí tí mo ṣì wọ́n zù nídìí iṣẹ́ tí mo ṣì wọ́n zù nígbà yẹn kò sí ibi tí mi ò kí wọ̀ kò sí ilé ibi tí mi ò kí wọ̀ gbogbo inú ìkòyí yẹn ni mo máa tájẹ̀tì ibẹ̀ ni máa wọnú ilé wọn máa kan géètì wọn tí n bá ti rẹ ẹrù yín ti dé tí kò Ìyábọ̀ woman leader APC Agége kí ni wá yín ti èèyàn yìí mo bá lọ ṣẹ̀mọ̀ kò sí ilé ibi tí mi ò kí wọ̀ bá a ṣe wà yìí tí n bá ti débẹ̀ pé bóyá ẹrù dé tí n bá ti débẹ̀ tó bá ní ṣe kọ́ fún mi ní ìwọ̀n mi ò fẹ́ o iṣẹ́ mo wá lọ torí tí n bá débẹ̀ tí n bá gba nǹkan ó ṣeéṣe kó jẹ́ nǹkan tó lè ṣekú pa mí mo ti wà nílé àwọn ọkùnrin tẹ́ pé wọ́n kó drink sílẹ̀ wọ́n kó oríṣiríṣi mi ò mú nǹkan kan mi ò ní jẹ́ kẹ́ ẹ̀ lè mọ ibi tèmi wọ́n zù lọ́ngbà yẹn ìgbà tí Ìkòyí sì jẹ́ Ìkòyí kó wá wọnú ilé àwọn èèyàn kó wọlé àwọn olówó ẹ̀wọ̀ báyìí máa fẹ́ tọ́jú yín ibòmí ìbá wọn á máa ná dáná àbí máa jẹ mi ò jẹ́ tí n bá ti gbẹ́rù lọ torí màá sọ pé ẹjẹ́ ló bá ń ṣe màá fowó mi ṣe màá jọ wá fún yín tí n bá ti gbẹ́rù dọ̀hùn báyìí àwọn ènìyàn wá jókòó ẹ wá mi jẹun mi ò ní jẹun tí mo bá wà ní mo wá ṣe tó ti n bá jẹun tán bá lọ fún mi pọ́ìsì èmi ni mo ní pọ́blẹ́mù mi ẹ má máa jẹ́ kí nǹkan máa wọ̀ yín lójú téèyàn tó bá lọ síbì kan ni kò lọ ṣe even bọ́n fomi lù ẹ̀ má mú mi torí ọ̀tọ̀ ni tó wá lọ bẹ̀ àwọn ti fún lọ́rọ̀ group of people ti fún lọ́rọ̀ níwọ̀n náà ẹ ló mo wọ̀n láìfù ni mo wọ̀n ókè máa pẹ́ padà sí. so nǹkan tí mo sọ nìyẹn fún tó bá lọ ní kó fèsì má fèsì nǹkan tó bá lọ wọ́n á jẹrẹ àwọn kan fún wọn lẹ́ran jẹ gbọ́n fún wọn lẹ́ran jẹ wọ́n gbàgbé wọ́n gbọ́n nígbà tí ìjọba kó owó ránṣẹ́ tán kó owó ránṣẹ́ tán ní ògùn wọn fún wọn lówó ẹ̀yìn ìwọ náà wá ní gbogbo owó àbẹ́ni tó ti ń ṣe nǹkan ẹ̀ tí before kẹ́ tó wá kò tí náà tó ti kó jọ lẹ́m̀bẹ̀ ìwọ wá ní kán kó ẹ̀yin nǹkan gúrùpù tẹ tọ́sán lọ́nìkẹ́ tẹ́ kíjọba ẹni tó ẹ̀kọ́ láìfù ló wà mo wo prógráàmù yẹn láìfù yẹn mo wà ń bẹ̀ mo wà lórí láìfù yẹn ìgbà yẹn mo ṣì wo láìfù ẹ̀ so ẹ̀yin bọ́ ẹ wá ṣe yẹn owó ìjọba yẹn mọ ètò ìjọba kó wa wọ́n lè ṣe kó wa iṣẹ́ náà lè yẹ kó wa pín fún gbogbo yín ẹ̀yin ó lè ti fún lọ́rọ̀ ẹ wo ẹjọ́ èmi ní kọ́ọ̀lù tó wà important ẹ wo ojú òní sí ọ̀rọ̀ yín bá ní part 2 màá bá wa ní kọ́ àbọ̀sọ̀ sí kò ní part 2 ọ̀rọ̀ yín ò ní nǹkan kẹ́kẹ́ mọ́ ọ̀kan sọ́mà sáwọn èèyàn tí ẹ ti pè mí rẹpẹtẹ mo ní kọ́ọ̀lù tó wà important ojú òní tí mi ní wá yín tí o jàre ẹ ṣé o jàre ẹ̀yin pípù mi tẹ̀ wá ń bí gbogbo yín lọ́tún ló sì àmà ní wá yín tì kẹ ikú ayé ò ní gbé wa lọ ayé wa ò ní bàjẹ́ àánú Ọlọ́run máa ṣe wá àníyàn máa ṣe wá èyí táwa sọ yà ti sọ tiwa bàbá wa sọ tí ò dá ẹ tún sọ lórí platform ẹ lọ́ máa play mi káyọ̀ bú mi káyọ̀ fẹ́ bú mi wá kankan mi èmi ò ní dání kankan nìyí lóhùn a ti sọ tiwa
bó ṣe gé ti rí bó ṣe gé ti yín tó trend tí gbogbo èèyàn ṣe kí àwọn tiwa náà wọ́n máa gé tèmi náà wọ́n máa gé ni àjọ máa tí òjò yé wa ìyí tó yẹ yìí àwa tún fi yá àwọn ẹlòmíì tí ò tún yé wọn bó ṣe wà nìyẹn ó dàbọ̀ ó dàárọ̀ gbogbo ẹ̀yọ́ ní charity sọdún yẹn tẹ́ ẹ̀rí iṣẹ́ ṣe ẹ ṣàfẹ́ ní èlì ẹni tó rí iṣẹ́ ṣe ẹ kó ṣì lọ ó dàbọ̀ ó jàre gbogbo ẹ̀yin tẹ́ ìṣe charity dáadáa náà wà bá mi gbàdúrà fún yín ó jàre ó dàbọ̀ ẹ̀yin tẹ́ wà pílàtì wà bá tèèyàn jẹ́ ṣe ojú òní tì ẹ̀yin tó jẹ́ wíkẹ́ wà bá tèèyàn jẹ́ lẹ́wọ́ ṣe ń bí ẹ kó ṣì lọ kẹ́ máa lọ ẹ kó ṣì lọ nonsense ní ìmọ̀ye ẹni tí Folúkẹ́ ti kọ́lé fún jó tí ń ṣe tiẹ̀ kò kọ́lé fẹ́yàn kan kóra kí ni ẹ fẹ́ máa sọ fún wa ẹ lọ́wọ́ bí jókòó sí. ẹni ọdún bá láyé ò kókó rí ọpẹ́ ẹni ọdún bá láyé ò kókó rí iyì bàbá ẹ ṣé ó yẹ ká jọ dúpẹ́ ni o gbogbo ẹ̀yin dádì mi mùsùlùmí èmi bá yín yọ̀ mo bá yín dúpẹ́ mo bá yín ṣe alihamudulilayi rabbil alamin torí mo nígbàgbọ́ pé ẹ ti fayọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ dẹ̀ máa fayọ̀ parí ẹ̀ ayọ̀ àti ìdùnnú lẹ máa fi parí ọdún yìí àjọ fi parí ẹ̀ àjọ ṣọdún ní bẹ́ẹ̀nu tèmi ò tiẹ̀ gbẹ ẹnu ti yín tó gbẹ kò ní gbẹ nígbẹ ìyà kò ní gbẹ nígbẹ òṣì kò ní gbẹ nígbẹ tìbànújẹ́ kò ní wá nígbẹ lásán àwọn yóò ní já sásán ni mo mí ni o so ẹ wá ra aṣọ kí tètè máa bá yín sẹ́ǹdì ẹ̀ kẹ́ lè rí nǹkan wọ̀ lọ sí jímọ̀ kẹ́ lè rí nǹkan wọ̀ lọ sí àsàlátù kẹ́ lè rí nǹkan wọ̀ lọ sí ìdì níjọ́ ọdún abẹ́ máa torí pé òtútù mú ẹ̀ ní wọ native kẹ́ lọ fi kí ìdì ẹ wọ native kẹ́ wọ jákẹ́ẹ̀tì yìí lè kò sí kan tó fi ṣe yàn ẹ wọ ṣòkòtò bíi mẹ́ta papọ̀ polo mẹ́ta sísàlẹ̀ kẹ́ wọ native yìí lè lórí kẹ́ gbòkó ògo ilẹ̀ áfíríkà kẹ́ gbé jáde so ẹ wá ra aṣọ kí tètè bá yín sẹ́ẹ̀dì ẹ̀ ẹ̀yin ti kírísítẹ́nì náà yìí náà wá ra títí kí tètè sẹ́ẹ̀dì ẹ̀ ṣe mọ̀ pé nísì àwọn custom àwọn náà máa ṣẹ́ẹ̀kì ẹ̀ ṣe á lè débẹ̀ kí àtúnṣọdún so ẹ wá bá mi ra ohun tí mò ń ta ojú òní tì yìí ẹ̀yin tẹ́ fẹ́ ra African food wa wà bíbà our African food store is full eléyìí ó ṣègbà tí máa ní àdíẹ̀díẹ̀ là ń kó wọlé àti tàtàn irọ́ o èlùbọ́ wà lọ́pọ̀ yanturu èlùbọ́ iṣu èlùbọ́ gẹ̀dẹ̀ ráìsì ọ̀fadà àti tí ò ń ṣọ̀fadà gbogbo ẹ̀ la ní ẹ̀wà olóyin àti tí ò ń ṣe olóyin kó tó tán o ẹ̀wà kúta ọmọ mi bá máa yáde sí yìí àwọn tí mi ò ní wá tì ọmọ àbọ̀ wìtìwìtì kẹ́yìn náà lè rí títí yín rà bẹ̀ ẹja tẹ́ máa fi ṣe bẹ̀ ẹ̀gúsí tẹ́ máa fi ṣe bẹ̀ ọdún gbogbo ẹ̀ wà ní kalẹ̀ body cream tó dáa tó máa jẹ́ kí skin ọ̀rá máa jáde síta eléyìí ò ṣe pẹ́ bóra skin ọ̀rá máa jáde ní á máa jáde báyìí tó máa fi clean dáadáa tó máa look glow ó wà available ní Lady K African store bákan náà spiritual items wa àdúrà ló ń gbàgbára ńkọ́ ẹ̀dìrà o kò sí kankan tó ṣe mí kò sí kíní kan òkè ṣe rí àwọn ọmọ kan wà lórí TikTok ìṣẹ̀yìn mọ́mì mi mo sì ní mo máa wá polówó àpọ̀mọ́lẹ̀ fún yín gidi dájì tí ọba ti fẹ́ gbórí lẹ́ má jẹ́ ọ lọ kò sọ́kàn gidi ń ta o tí ọkọ bá ti lè lọ báyìí ẹ wo àti pé wọ́n padà ó easy mọ́ o ó bẹ́tà kẹ́tètè wọ́n gbọ́dá sí kọ́ tó lọ ó bẹ́tà omi ní mi sọ bẹ́ẹ̀ ẹ̀yin dáàdì mi má bínú ìfẹ́ yín náà ní mi ìfẹ́ kẹ́ lọ ni mo fẹ́ kẹ́ jọ ṣe wedding anniversary 50 years 40 years 100 years mo fẹ́ kẹ́ jọ ṣe òun mo ṣe ní kọ́ wàrà àkọ́mọ́lẹ̀ fún yín kẹ́ má lè lọ dáàdì tí ó bá ṣe kiri tí wọ́n bá dúró déédéé mọ́ ohun tó máa fi dúró déédéé tó bò tá máa fi wò sí wọn ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa ó wà available mi ò tíjú fi sọ ó wà available tó confirm dáadáa dáàdì ò ní lọ́ta mọ́ ìbáwọn ẹ̀yin dáàdì kẹ́ mọ́ ṣọ́nkan tí mọ́mì bá ti rà lọ́wọ́ Lady K ìsùn ẹ̀yin mọ́mì tẹ́ bá ti nídìí ẹ sọ fún mi ẹ mú mọ́ bá ṣe máa páàkì nídìí mọ́ ọjà tẹ́ bá rà débi táwọn dáàdì máa rí à ń gbé separate ni ẹjọ́ torí tọlọ́run ẹ jẹ́ ká fẹ̀fẹ̀ sílẹ̀ mọ̀ pé mi ò lè máa ṣẹ̀fẹ̀ àwọn ọmọ kan wà ń ta ń sìn ìṣọwọ́ tó fi ń sin ojú sí abẹ́ kò dẹrùn kéèsì tó pọ̀ jù tí mo dẹ̀ máa ń treat kéèsì ìgbéyàwó ni kéèsì ìgbéyàwó tó dẹ̀ máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi bóyá torí mo ti rí fìrìfìrì márèjì rí ló ṣe máa ń dùn mí tí bá gbọ́ pé kankan ṣẹlẹ̀ sí márèjì èèyàn abọ́kùnrin èèyàn ṣe bákan abọ́kùnrin disappoint èèyàn máa ń dùn mí gan that is why I no dey pass my boundary because mi ní jẹ́ kéèyàn kan tún wá bírèkì àti tó kù so ẹjọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì ẹ dílé yín mú ẹjọ́ ṣẹlẹ̀ àwọn ọmọ tó wà ń ta nísìn
ó kọjá bẹ́ẹ̀. Àwọn ladies ò ṣeré bẹ́ẹ̀ bọ́dẹ̀ ṣe ń ṣe tó náà àwọn ọmọ yahoo ń lò wọ́n, but èyí tá bá ní bí ọwọ́ ọmọ yahoo ló máa lọ kó sí, tó bá wá kó sọ́wọ́ ọkọ títí yín tó gbé yín lọ́kọ lọ, tó di pé dádì ò wálé wá súnmọ́, tó di pé dádì kan sọ fún yín ìyá mo fẹ́ travel lẹ́ni mo fẹ́ travel lọ́la, tí dádì wá di àjàlá kò dáa, wọ́n lọ díẹ̀díẹ̀ nìyẹn. Ẹ má jẹ́ kí wọ́n gba sátidé lọ́wọ́ kó gbé sunday lé dádì lọ́wọ́. So èyí dádì náà ẹjọ́ torí tọ́ lọ́rùn ayé òde mú yín ẹ̀ ní ṣìṣe, ẹ̀yin náà ẹ fọwọ́ síbi tó wọ́n ń gbé. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó lo káyá má ta fún yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀bẹ̀ ni. Ṣẹ́rí àwọn nǹkan kan wà tó yẹ pé ó ń rè but tí bá ní kí n jòkó kí n máa ṣe analysis lórí àwọn kìnìún ayé máa sọ pé Lady K program Yorùbá ní ìṣọ̀lá fẹ́ gbọ́, àwọn ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbọ́, tí kò sí program tí mo lè ṣe tí ó bá ti lè débi tí bá ti fẹ́ polówó ọjà báyìí ó ń lọ nìyẹn. Wọn lọ́jà ara wọn dẹ̀ tún ní bá mi ṣe pé àṣà òṣèṣe àṣà rí ọ̀rọ̀ kan àbí méjì arígbọ́ lẹ́nu ẹ̀ ẹjẹ́ àbá ṣí ẹ̀ sọ́dọ̀ àwọn tó máa rà ibi òde fi ṣe bínú Ọlọ́run wà lára ojú iṣẹ́ but ẹjọ́ torí tọ́ lọ́rùn a lot ti ṣẹlẹ̀ nínú ayé. Ṣàríyàn tó bá jẹ́ spiritual person tó bá máa ń treat àwọn case lóríṣiríṣi àwọn ló lè understand àwọn nǹkan tí mo sọ. A lot is going on nínú ayé. Ṣé àwọn nǹkan bí wà kò ní ṣẹlẹ̀ nísìn program náà máa program ẹ̀ ní ó dìgbà báyìí kó tó bẹ̀rẹ̀ ṣẹ. Àwọn míì dẹ̀ wà lẹ́sẹ̀kẹsẹ̀ ni. So many cases ni mo ti rí, so many things ló ń ṣẹlẹ̀. Nítorí ìdí èyí máa bẹ̀wà máa rọ̀ wá kí ṣe dandan bí kẹ́ ṣe kíni kẹ́ wá ra iṣẹ́ lò lọ́dọ̀ Lady K àbí kẹ́ kó àníyàn yín wá bá Lady K ẹ kó lọ bá Ọlọ́run kó lọ bá àwọn ẹlòmíì but ẹ dira yín. Tó bá dé jẹ́ pé Ọlọ́run mi náà lẹ wò pé òkè ẹ jẹ́ ká tọ̀ Kristi Jésù ọmọ Ọlọ́run sí Lady K ẹ jẹ́ ká tọ̀ lọ. Bàbá mi wà lórí ìtẹ́ tó wò rere ayé tó sì máa dá ayé lò. Bẹ́ẹ̀ ni orúkọ Ọlọ́run ni. That is why tí mo ṣe máa ń sọ fún yín pé àwọn spiritual products tí a fi ètò àdúrà gbé kalẹ̀ ó kún ọwọ́ Lady K. Aṣọ ńlá kọ́lé èèyàn ńlá àgbà tó sì lómi lókè ń pariwo. Gbogbo èyí tẹ́ bá ní ìdáwọ́ ọkọ̀ àdúrà ẹ pè mí ó wà available àdúrà yá gbà ogun ayé yá ṣẹ́. Ẹ̀yin náà ní testimony ẹ má jẹ́ kí n bí orí báyìí Agbala Gabriel ló máa ṣorí báyìí kọ́ máa lọ Lady K náà ti ń biri ó ti sọ rẹ̀ dákọ́ aláǹgbà ó náà ti ṣorí báyìí but kò sọ́gbọ́n èèyàn sọ̀rọ̀ lásán èèyàn ó bèrè. Agbala Gabriel kọ́ fẹ́ sọ wá lẹ́nu ni wọ́n sì lù pa. So bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ pè mí kẹ́ wá àwọn nǹkan àdúrà tí ẹ bá fẹ́ àdúrà wa gbà lórúkọ Jésù àdígbàgbà ti àdúrà. So many things ló wà ní Lady K African store, so many things even àwọn ọjà mi gan tí ò ti débi báyìí tún bọ́ lọ́dọ̀ èyí tí wọ́n fẹ́ ra rọ́ọ̀bà bólíkì gbogbo ẹ̀ wà. Ẹ fẹ́ ra àwọn ọṣẹ ìwẹ̀ lóríṣiríṣi oṣooṣe lẹ́mìsì mo ṣì ní more than oríṣi ọṣẹ ìwẹ̀ 10 nínú store yàtọ̀ sí spiritual o. Àwọn ọṣẹ tó máa jẹ́ kí skin yìí máa jáde síta. I'm not talking about spiritual sí o. Àwọn ọṣẹ tẹ́lẹ̀ fi maintain skin yìí tí skin yàrá máa jáde síta tó máa fresh tára yìí máa dá ṣákáṣáká tí ó dẹ̀ ní fún yín ní black spot kò ní fún yín stretch mark kò ní fún yín rashes kankan. I have more than 10 types níbí báyìí. So èyí tẹ́ bá ti fẹ́ mi tí ó dẹ̀ nínú yín lówó púpọ̀. Ṣé àwọn kankan wà tó yẹ pé àwọn èèyàn máa ń fojú commonize àwọn dẹ̀ ló máa ń ṣiṣẹ́ jù. Bẹ́ẹ̀ ni mo ti rẹ́ni tó lọ ra body cream 500,000 tí ò ṣe dáadáa kò ṣe kankan ó sọ owó nù ni ó sọ owó nù. So àwọn nǹkan bí wọ́n ti yẹ pé ẹ máa wò pé kíní yìí owó ẹ̀ kéré tó dẹ̀ yẹ pé by the time tí a bẹ̀rẹ̀ sí ní lò ẹ máa rí i pé yes kíní yìí máa wà pagọ́ o ó máa ṣiṣẹ́ ju owó ẹ̀ lọ. So èyí tẹ́ bá ní ìdáwọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ pè mí ó wà available ní Lady K African store. Then èyí tẹ́ bá tún ní ìdíwọ́ láti polówó kò sí àgùnmu diabetes mọ́lẹ̀ bó ti jẹ̀díjẹ̀dí ó ṣe kù mí wàá mọ̀ bóyá ó máa dé very soon bóyá ó bọ́jà bọ̀ I don't know yet mi mọ̀ bóyá ó gbé lọ fún àwọn tó máa bá mi send ọjà ó dìgbà tọ́jà yẹn bá dé kí tó lè confam. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra relaxer tẹ́ fẹ́ fi ṣe irun yín ẹ fẹ́ ra àwọn nǹkan tẹ́ lè lò sí ẹ fẹ́ ra àwọn wig jewelries gbogbo ẹ̀ ó wà ní Lady K African store. Ẹ ṣé gan ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel wa kéde turn notification bell. Ẹ ṣé gan love you all my mummies and daddy God bless you all bye.